ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كلام الله تعالى وأحسن الهدى هدي محمد صلى الله عليه وعلى آله وسلم. شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. أدرس الله حمدا كثيرا طيبا مباركا فيه. ọpẹ́ tó pé tí Ọlọ́run ọba tí ò ní gbà lọ́wọ́ ẹni kankan illa man akmala shukr àti tó bá dúpẹ́ pé adúpẹ́ fún Ọlọ́run ọba alladhi yakhluqu ma yasha'u wa yakhtar. Ọlọ́run tí máa dá nǹkan tó bá wù wa yakhtar a sì máa ń ṣe tó bá wù ní máa pín fún oníkálukú. Ọlọ́run tó ṣe ìpín min ilmihi subhanahu wa ta'ala nínú ọmọ rẹ̀ nílé ní ìpínlẹ̀ àti káàdùn wà lórí ẹ̀ ó ní tariqatu rasulillahi sallallahu alaihi wa sallam. adúgbò fún Ọlọ́run wà lórí ẹ̀. Ọlọ́run bá sọ pé wa'lamu anna fiikum rasulullah. Ọlọ́run bí lọ́rọ̀ ẹ̀kọ́ àwọn sàbí ànábì Muhammad sallallahu alaihi wa sallam. ẹnu ọ̀pẹ́ àgbègbèrè àyè lọ́rọ̀ bí ẹ̀kọ́ fi ẹ̀fíìrì nílẹ̀ ìmáàmù ìlà àdéhùn. Pẹ̀lú gbogbo tẹ́kọ̀ọ́ kan bá fẹ́ náà ni ó máa sọ fáwọn ẹni ẹnìkan fà lọ ní ẹnìkan fà lọ ní ìnira ọ̀pọ̀dà bẹ́yìn náà. ولكن الله حبب إليكم الإيمان. àmọ́ ìtẹ́fìmọ̀ pé orí tààrà lórí ẹ̀yọ̀ láti tó fọ́lọ̀ ولكن الله حبب إليكم الإيمان. Ọlọ́run jẹ́ àwọn pé nínú àyà yìí èèyàn lè kó ìlà Ọlọ́run àrà nílẹ̀. Èyí tí wọ́n pè yàn sí níbi ìjọsìn ó lè mọ́ bú yàn ṣe. Ó lè lọ́jọ́ náà pé yàn máa kọ̀. Ìdájọ́ ìjàtẹ̀ ọ̀rẹ́ ẹni lẹ́yìn ìtàmásàkà bí ọ̀rẹ́ ṣùgbọ́n àti pẹ̀lú gbogbo ṣúgbà ìpá ọkọ̀ tó mọ́ ẹni náà nílá àkáyì ìyá ti sórí. Ọlọ́run sọ nínú ayá rẹ̀ pé wọlé rẹ̀ hápàlá ilé fún ìmá. Ọlọ́run ló jẹ́ kó kí máa ní wọn rù ní. Àwọn èèyàn kan wà tábá ti rí wọn láwùjọ àti màwọn táàrí lágbègbè wọn. Ẹ bá ti rí wọn tó wá pẹ̀lú ọkọ̀ páwọn ṣe wá sí i. Bẹ́ẹ̀ bá gbọ́dọ̀ àwọn ìlànà ẹtì máa bí wọ́n ṣe múra. Báwọn èèyàn bá wá síwáàsí ẹtì máa bí wọ́n ṣe rí. Wọ́n wọlé lórí ìhábàbà ilé ìkùnrin ìgbìmọ̀. Àwọn èèyàn kan wà tá a bá pàdé wọn lójú ọ̀nà. Ó rọ̀ wá lọ́rùn láti ṣe gbọ́dọ̀ bá sọ̀rọ̀ fún wọn. Àwọn èèyàn kan wà tá a bá pàdé wọn lójú ọ̀nà. Pẹ̀lú ìmánì ẹ̀ tó fẹ́ wò wí ọmọ nípa wọn wọlé náà. Èyí tó bọ́ra ẹlẹ́ ní ilé ìwòsàn ìdára rẹ̀. Èyí tó ọjà ìbá àtẹ́kùn ọ̀gá àbí
والذي حبب إليكم الإيمان وزينه في قلوبكم لكن التحبيب ọlọ́run bá yọ kú wa zayyanahu fi qulubikum ọlọ́run tún wá ṣe ní nǹkan tó jẹ́ pé yóò mọ̀ ọ̀gùn yìí yóò sì jẹ́ ẹ̀wà wa zayyanahu fi qulubikum wa karraha ilaykum al-kufra wal-fusuqa wal-'isyan ọlọ́run wá jẹ́ kí èèyàn máa rò pé al-kufru kó ló sì rí náà kò ní wúyìn wal-fusuqa wal-'isyan ọlọ́run tó jẹ́ ká kó ìra al-'isyan ìyapa ọlọ́run òwúwá ó tún wọ́n sí pé al-imanu ala darajati ìtí jẹ́ ìgbàgbọ́ ìpele nípele lára ìpele rẹ̀ ọ̀nà ni pé ẹlùmí habbaba Allahu ilayhi al-iman wa zayyanahu fi qalbihi wa karraha ilayhi al-kufra lakin lam yukarrih ilayhi al-'isyan tí ìsin náà débi pé kó rí ẹ̀ṣẹ̀ pọ́ràn sí yá èyí ọlọ́run jẹ́ ọlọ́run sọ fún wa subhanahu wa ta'ala tó ká ní wáyé ra wá níbi bá ti rí ra wá yìí ẹjẹ́ bá ti pẹ́ fọ́lọ́run tó máa tó bá ti jọ pé dàgbé yàmà àwọn jáde sahih anábì ní ma husiba fil hisabi urfi gbogbo ẹ̀ tó máa ní kó wá sọ bó ṣe lórí ayé lẹ́yọ̀ kọ̀ọ̀kan gbogbo ẹrù téèyàn ṣe téèyàn di ìlàyé wá ní wọ́n fẹ́ máa tú lẹ́yọ̀ kọ̀ọ̀kan urfi bá wà má yí o ní alifáàmì òmò kò sí yọ ẹ̀ka kálẹ̀ urfi yóò rí tí wọ́n fi jì àgbẹ̀ ìwọ́n náà ló ṣe é. Aisha radiyallahu anha ó ní awalam yakun lillah wa sawfa yuhasabu hisaban yasira ṣe bá lọ́wọ́ ní àwọn kan wà tí wọ́n ṣe ìṣirò tó rọrùn fún ìṣirò ló náà alábìnrin ìlànà gbogbo àrùn àwọn èèyàn ní ìṣirò wọ́n kà ní kí ló ṣe hátà àbí bákan ìsìn ó dàbí wọ́n kí ló ṣe nítorí àwọn rẹ̀ ọlọ́ni yawma yaj'alu al-wildana shiba ìjọ tí ọmọ òpóǹdó tí wàhálà ó bá ewu sì jáde lórí rẹ̀ ìjọ tí ọlọ́run ó bínú débi wípé a ní àǹfààní láti ra ìyọnu ọlọ́run bàtà wà láyé báyìí ẹ̀dá ìyọnu bàtà sí lágbára sí ẹ̀dá gbìyànjú mo kàn ló iṣẹ́ wọn náà mo ṣe ń lọ tó ṣe náà mo kò ṣe náà lọ́wọ́ rẹ̀ àfihàn ẹ̀mọ́ tí ó rẹ̀ òkú sí wọn jẹ́ àmọ́ tó bá gbé ẹrù rẹ̀ ẹgbẹ́ ọba fi ní kí ló ṣe ẹwọ ogun tó ṣe sí bó ti lè bẹ̀rẹ̀ wọ́n lọ́wọ́ tó lè jí à wọ́n rí ìgbàgbọ́ sọ pé ó ní pé ẹnìkẹ́kọ̀ọ́ nígbà jẹ́ náà àyàfi bọ́lọ̀ ń fọ ara rẹ̀ mọ́ pátápátá ní kó lè náà bí kò ní sínú ẹsẹ̀ kálá rẹ̀ yẹn nínú ìwà ìjẹun èyí tó yẹ kó sọ pé èyí tó sọ pé tọ́lọ̀ ọ̀gá ìfowó ní ìyàwó ní sẹ́kù ẹsẹ̀ ká lára èyí fẹ́ ìwà ìjẹun bóòlù àwọn ẹ̀ṣẹ̀ sí tó ẹ̀ṣẹ̀ pọ̀ gan láìláì ọ̀rọ̀ ìtọ́wọ́ ọ̀fẹ́ ká ṣe nǹkan tó lágbára ní ọlọ́run láti sọ fún wa lọ́pọ̀ ìfọ̀lọ́pọ̀ ẹ̀yìn sáyẹn fi kábẹ̀ tẹ́ bá mọ̀ nǹkan tí ń bẹ́ wájú ẹ̀kọ́ kan lẹ́wọ̀n kó lọ mọ́sáàsì ẹ̀sà lọ wá bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ padà àmọ́ yẹ̀kúrú sáyẹn ló ń bọ́ yìí ìkánú àwọn àgbàfà nínú àwọn tábìlì òní sáyẹn ló ń bọ́ yìí àfà ńlá ni wọ́n Hajjaj bin Yusuf lọ́wọ́ wọ́n ní àbẹ̀rẹ̀ ìfẹ́lẹ̀ àbẹ̀rẹ̀ ìmọ̀mìnì ẹ̀tọ́ sílọ̀ ìlàyé rọ́jùlù ìpọ̀táwọ̀ fàtàǹtà ẹ̀tọ́ dẹ́ṣẹ̀ kan rọ́jùlù ìpọ̀táwọ̀ fàtàǹtà ẹ̀tọ́ dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó wá dáyé وكلما ذكر ذنبه انقطع عمله gbogbo bàbá tí wọ́n tẹ́ sọ yìí kàn dá
èmi náà ń ṣe báyìí láyé gbogbo iṣẹ́ báwo ló ṣe sọ́dọ̀ ọlọ́run tó hàn pé òdò sàn gbèsè ẹ̀ṣẹ̀ mi tí ìsìnkú ó ní àgbà àgbàdo náà ẹni tó sin lọ́rùn jùlọ lẹ́yìn sàmọ́nì ìwé jíìbù lánàá iṣẹ́ tó ló ṣe lọ́wọ́ pé àwọn ẹ̀rọ ti ṣáà wáyé ẹ̀rọ láti ṣe súnà ọ̀rọ̀ ìlú ìlọ́rọ̀ tó gbà ń bẹ̀. Èwo ló wà káàntì bẹ́ẹ̀ tí wọ́n ní àfẹ̀jẹ́nà tí ọ̀fẹ́ aláìsàn èwo ni wọ́n sọ bẹ́ẹ̀. Lẹ́nu gbogbo ẹgbẹ́ mi bá sì wà lọ́rùn rẹ̀ láyé ìmọ̀ràn àyè èyí lè sọ pé bíbá ìlú parí ọ̀rọ̀. Ọlọ́run kò ṣe ẹni kọ̀ọ̀kan wọn. Sọ àdúgbò ọlọ́run tó fi ṣúkúrò wá sí kàtà ìjókòó lórí àbẹ́lọ́ kó gba ní ẹ̀sìn ẹni kọ̀ọ̀kan wọn. Ọlọ́run bá má gba ẹni wa ìgbàgbọ́ bá ẹni ẹ̀sìn wa. Ọlọ́run mẹ́jọ àwọn kúṣù orí kan ní ju Islam náà. Ọlọ́run láti sí ní olúwa ní báyà ìgbà ní ìgbàdá wàhálà náà ní ìlànà ìgbàlọ́mà ìnàkà ìgbàlọ́wàhà. Àwọn ìmáàmù àṣẹ ìgbàlọ́fẹ́ Suleiman ọlọ́run bá ṣe ara fún wọn. Ọlọ́run kó gba ìgbìyànjú wọn. Ọlọ́run bá fẹ́ràn èèyàn. إذا أحب الله رجلا استعمله أن الله ما فعل الله من يستعمله في الخير الله هو الاستعداء الله كله الاستعداء الله من دعوه بفلسفة وإذا كان أمين الله من سئل شيء لا هنا ولا هنا الله من سئل شيء لا يسمى سئل شيء لا سفيان بن عيينة من صدق اللهم استرنا بصدقك الجميل اللهم داسوا عسير الأبواب أسوا الدور الوعين وني ومن صبر الله الجميل كلا صبر ونا وني أن يسترك الله في الدنيا أساتي الجمال كما سلاي الجمال كما سلاي بينك وبين الله أنا وأقوى دور Orang yang yang melakukan surat komunikasi orang ada yang senang di luar dari komunikasi luar Allah adalah komunikasi Al-Imam Allah Subhanahu wa taala. Nah, Allah Subhanahu Ọlọ́run ṣe àlékún àdúrà fún àwọn ìgbìyànjú ní ọlọ́run nígbà nígbà bọ́lọ́run ṣe ṣe ní aṣáájú nínú ẹ̀sìn láyé ọlọ́run ṣe ní ọwọ́ ìfúnjọba ìyá ẹ̀sìn ní ṣe ní aṣáájú nínú ìbàjẹ́ láyé àti láti ìyá wọn. Àwọn bàbá wa tí wọ́n wà lórí ìpàdé ọlọ́run àṣàrà wọn. Abu Aisyah mungkin agak mati Abu Aisyah ada yang berbeda sebagai kewajiban ada di kawan itu wanita waso orang ni ikannya orang orang iman hasil bahwa tabu kiri ó wà láwọn àwọn ohun tó jẹ́ pé táàbá ta báyìí tààbà ọ̀rọ̀jọ̀ nínú ohun tó kù tí ìbá ṣe ìgbà tó bá sọ́dáàkì wá lábùkù ló lágbára jù. Òun ni ara ṣe òkúrọ́tù àti ọ̀sáhà ọ̀ṣọ́gbọ̀n wá sí ọmọ àìsàn. Olùkọ́ tánà bí ìjà kan tó náà participate alayhi salatu wassalam. Tẹ́ ẹ bá ń gbọ́ tí wọ́n sọ pé gọ́sùwọ́tò lè sọ̀rọ̀ àbí jẹ́rìṣù lè sọ̀rọ̀. Gọ́sùwọ́tò lè sọ̀rọ̀ àwọn jẹ́rìṣù lè sọ̀rọ̀ ogun tàbí ìlànà rẹ̀. Tọ́lọ̀ ọba pè ní sáàtì lè sọ̀rọ̀ lásìkò tó lé fi harrin shadidin wa rihin wa dọ́hìn. Àsìkò tó bọ́ sí alẹ́bí pípẹ́ àfún láti Dhul-Hijjah tó fi di Rajab. Ó pè tó wà láàrin ẹgbẹ́ ẹgbẹ́ bá wọn ti kọ̀kú ìgbẹ́já lọ.
àmọ́ gọ́sọ̀ ti pàgó róòmù àwọn ará róòmù bá ní dúró jọba àwọn ará róòmù wọ́n ti ní established kingdom tó fẹ́ ti lò tó 500 years. Islam ṣe pé 22 years tó wá fẹ́ bá kingdom báyìí ṣe àwọn tó fẹ́ kọjú sí wọ́n ní ọmọ ogun àjá ogun kàkàrí ní Islam tí ìtànà bí fi káwà àtàwọn èfè wá jẹ́ orí kàkan náà ìṣẹ̀lẹ̀ wọ́n jù wá lọ́nà kódà lọ́sọ́ ọ̀fẹ́ mẹ́rin tọ́lọ́ sọ pé ní àjẹbá kò kẹsàn-án tó nígbà tí pípọ̀ yìí ti ń ṣe ilé mọ̀ pé apọ̀lọpọ̀ ìgbà náà gan ni wọ́n wá pa wọ́n aláàbí sọ fún ọgbà ẹ má jẹ́ pípọ̀ yìí ó ṣe ní gan ọlọ́run bá wá jà o wọ́n ní apọ̀ lélẹ̀ ìbẹ̀rẹ̀ lọ gbàgbà àpọ̀ gan ayẹyẹ wọn eléyìí ọlọ́run kọ́kọ́ fi wọ́n lẹ̀ bí ẹ̀ àwọn mọ̀sáwátì yìí ó wà ní nǹkan tó jẹ́ pé bí èèyàn bá kú sáàbí ló sọ̀rọ̀ alásùnmọ́ ọlọ́run bá ní wọ́n ọ̀rẹ́ ọlọ́run ní wọ́n láṣákà nígbà tí wọ́n bá rẹ̀ nígbà tí wọ́n lọ bá rẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní gọ́zọ̀ tó bá rẹ̀ kò sọ fún wọn wọn ò rẹ̀ bí àwọn ọmọ wọ́n kàn wọlé wọ́n kàn jíṣẹ́ máa rí pé àbúsùfíà ló ti lọ sí ṣáàrùn wọ́n ti padà bọ̀ wá sí mọ́ká pẹ̀lú kókó àwọn kan dání bọ́sẹ̀ ilé àyàkó ní mọ́ká yìí ẹ jẹ́ kí àwọn náà lọ gba àwọn kan wà padà lọ́wọ́ wọ́n tún fi àjẹ́ wọn láti sọ pé oṣù nínú àwọn ọlọ́run kọ̀ọ̀kan lọ́jọ́ láàrin níjọ́ kan ó lè pè wọ́n sọ̀rọ̀ Bíláàlì máa jìyà gan o pẹ̀lú báwọn èèyàn sọ pé Bíláàlì jẹ́ ọ̀tàrùkù tí wọ́n ṣe lọ́gbẹ́ Bíláàlì rọ̀bá al-Habashi muta'abbidun jiddan ẹni ṣe lọ́gbẹ́ hatta sami'a an-nabiy sallallahu alaihi wasallam sawta na'lihi amamahu fil jannah tánàbí fi ní àwọn gbọ́rọ̀ bàtà rẹ̀ wájú Bíláàlì jannah jẹ́mọ́ ẹjọ́ tó gbárùkù máa ti ń ṣe pẹ̀lú ọmọ ẹ̀kọ́ rọ̀ ọwọ́ àti Zubair رضي الله عنه رحمه الله قل إذا رأيت حسنة برجل فاعلم أن له أخوات وقال تسير كان سيدا فاعلم أن له أخوات مويكوني بتسيقر وإذا رأيت سيئة فقطع على الجميع وانسبون يسمى مدين وبعين وقال تنبسي كيسي تنسي ينكنيشي ìgbó bá ilé ìgbélé ìwọ̀n síta lẹ́wọ̀ abẹ́ fa'lam anna lahu akhawat àwọn kan bẹ́ẹ̀ náà ní gbogbo dáadáa bẹ́ẹ̀ bá ní pẹ̀lú níyàn fa'lam anna lahu akhawat ogun níbi láti ṣe jàmọ́ ìbádà wọ́n ní Bilal khayru min Abi Bakr Bilal ìjàjàgbọ́ ẹ̀wọ̀n pé ìjọsìn náà nìyàwó bẹ̀rẹ̀ ìjọ tí Bilal gbọ́ ní ada hasanatu min hasanati Abi Bakr èyàn lè bá Abubakar ọwọ́ Abubakar ní Siddiq ní Usman ti gba Islam Usman ibn Affan wa ma adrakum man huwa Usman a lè sọ̀rọ̀ ogun tàbí káwọ́ sọ̀rọ̀ Usman tẹ́ bá ti sọ̀rọ̀ ogun tàbí fàdọ́yìn Usman lábẹ́ sọ ó wọ́n ṣe wọ́n pé kò sí àsìkò tí ayé olùkùnrin tó wà Usman abáṣọ́ ogun tàbí fàdọ́rí Usman lọ pé ogun yìí lànàbí ti wo Usman tó sọ pé máa dọ́rọ̀ Usman àmà fún àdàbádà rẹ̀ sórí kò sí tí Usman lè ṣe mọ́ kò lè wọ́nà ipò kókó pààyàn kò lè wọ́nà Allahu Akbar kí ni túnmọ̀ rẹ̀ Hatib bin Abi Balta'a àwọn tó jagun Badri wọ́n ní ipò kan lọ́dọ̀ Ọlọ́run Jibril radiyallahu alayhi salatu wassalam ó wá bá Nabi sallallahu alaihi wasallam wá ní kayfa kana al-badriyuna fikum àwọn tó jagun bá láàrin bó ní Ànábì ní ọ̀tọ̀ láyé wọn ọ̀tọ̀ sí láyé wọn tẹ́ bá rántí àyà lọ́wọ́ sọ pé la ilaha illallah wa idha qila lahum tafassahu fil majalisi fafsahu yafsahu Allahu
àwọn tó jẹ́ ọgbà ìrìnlẹ̀ àwọn débi pé wọ́n rí ìròyìn kọ́kọ́ wà láti fún wọn pé àgbà yìí tọ́wọ́ wá dé táwọn ẹ̀gbá ìjókòó láàrin ìwọ̀n ní ẹ̀sọ̀ pàtìdé ẹni àtìdé táwọn ẹ̀gbá ìwọ̀n ní àtún táwọn èèyàn jókòó ìṣòro bàtìrì yìí àwọn tó jẹ́ ọgbà yìí débi wípé tẹ́lẹ̀ ìjọba fẹ́ sọ̀rọ̀ ẹ̀rẹ̀ kan láì dá tó wá ní sọ̀rọ̀ ní wọ́n bá tẹ̀lé tó wọ́n ìjà ọgbà yìí wọ́n sì ní ìtumọ̀ ẹni pé jáàzà kọ́tọ̀ ọ̀rọ̀ ilé tí kọjá bí ẹ̀jẹ̀ ló wà ìjẹ́ hátì bí wọ́n bá tá ó ní ẹ̀rọ kan ẹ̀rọ ni wọ́n rò pé hátì ló ṣe dáadáa sọ̀n wọ́n wá bá ẹ̀rọ sọ̀rọ̀ láàrín sí ó ní làyẹ̀rù lẹ́nà àti ọ̀nà àti ọ̀rọ̀ àlẹ́rí kàlà òye wọ̀ ìnáwó bàtàrí tó máa jẹ́ ọ̀dọ́rọ̀ bí ọ̀dọ́rọ̀ rẹ̀ ó ní wọ́ sí kí ní sí kápá sọ èèyàn bí ẹ̀rọ wọ̀láyì ọlọ́run sì sọ tí kàrọ̀ sí ìfàǹtọ́ náà bá dọ̀rùn àlàbà nínú kálà Hati benar dikata anda yang berbahasa Mekah, mereka sama arah Mekah itu yufshi sirran Nabi sallallahu alaihi wasallam. Itu suasinya apa Mekah mulai benda dukia rẹ̀. Allah sì jẹ́ ká Nabi mọ̀, Allah sì tó bínú ní balaga pé ní bí àjọ. Àmọ́ tó bá jẹ́ lórí ló ṣe tó ṣe kú fún ìbàdàn. Torí ẹ̀ kàmájí àti Sahih Muslim, àwọn afáàzọ pé àwọn èèyàn kan wà tí a bá mọ tó pọ̀ lọ dáadáa wọn àìdá tí ó bàjẹ́ ló trial àìdá tí ó bàjẹ́ ló trial ò bá lè ká ó sọ fún àwọn ìṣọ̀rọ̀ láàrin sọ ó ráwọn ẹ̀ tí ń ka kùrá ní ọmọ sọ́lẹ́sì ò bá lè ká ó wá ní ẹni náà ka kùrá ní dèbè ní ìwáyà tí ń yà àdáwà tó yàtọ̀ sí bóun ti mọ̀ pé ẹ̀ka kùrá ní kẹ́ẹ̀ka wà dúdú والليل إذا سجى بعد سماع وكاين بعد سماع Quran bukan kawin orang Quran bahwa asma'ani Rasulullah sallallahu alaihi wasallam ujung pahlawan bos bilang ẹni náà tí wọ́n sá sí náà tún kí o tún ká tó yàtọ̀ sí ìgbà oníkẹ́lẹ́ ẹ̀yìn rẹ̀ tí wọ́n lẹ́nu da nǹkan mú ẹ̀ kẹrọ́rà méjì ó ní pé pẹ̀lú kẹrọ́rà tí òbáyé bí ká mọ́ ó ní lẹ́nu jẹun ẹ̀ka ṣùgbọ́n òun làásà òní wọ́n mọ̀ sọ nínú ìkọ̀rán pé máa kó yọ sọ́dọ̀ ní ìyẹn náà tún ní àsùnmọ́ àní ìrìnàmí ìṣọ̀rọ̀ àná ìlú kà fún o tún parọ́ wà lẹ́yìn ó ti dẹ́ òbáyé ìlú káàdì lójú wípé kò lè jẹ́ nǹkan bí ìdúró lọ ìtàwọn ọmọ ìlú kọ̀rán wọ́n wá lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam àdísì wọn Sahih Muslim tó kò sí dáàtù àwọn adéwẹ̀ ànábì wa ní sọ̀rọ̀dá hajjá fún Islam àwọn òbí tó ti ṣẹlẹ̀ àwọn ẹni òpùrọ̀ ni wọ́n ó ní nǹkan tó ní ọ̀kan ló bá ta àmẹ́fà àkọ́rọ̀ ọdún nàbí sọ̀rọ̀ ànábì wa ní abẹ́ ó ní wọ́n lọ́ka tẹ̀ ìyẹn náà bá lọ́ta ànábì ní nàà bẹ́ẹ̀ kó ní fàdákọ̀lá fi yà máa lé sàfíjà ìbíyà dáwọ̀tù tí mo ní sí Islam ọjọ́ náà ní ìdíkẹ́ tó gba Islam kan tí mo sáré yọ èèyàn gbọ́dọ̀ ní dáwọ̀tù lórí ẹ̀sìn àmọ́ babalá kó fún bà wá kéèyàn ní Islam èèyàn kó fún bà wá yóò máa ṣe yẹn àmọ́ ìbáyìí tó ká at that point wàdákọ̀lá fi yà máa lé sàfíjà ìbíyà kódà kí n tó gba Islam bí mo ṣe ní dáàtù sí Islam tó bá èyí tí mo wá fi lọ́wọ́ ẹ̀rọ ju jù báyìí lọ. ó ní fàdájọ́ rẹ̀ lọ́wọ́ Nabi sallallahu alaihi wasallam fàdọ̀rọ̀ láti fi sọ́ọ̀tì àdẹ́gbẹ̀wọ̀ àdẹ́gbẹ̀ agbániláyà yàrá inna Allaha khayyara ọlọ́run gbé fún mi lásán yìí. ó ní kí n kà á mo tún gbé lọ́wọ́ pé a jẹ́ ń fi èdè méjì ká jẹ́ ń fi ọ̀nà méjì ká ọlọ́run tó gbà fún mi títí tọ́lọ̀ fi gbà fún pé mo lè ka Kùránì alásábọ̀ àti ààrùn
ala sab'ati ahrufin kama yaqulu ahlul Qur'an oríṣiríṣi ọ̀nà tó ní ọgọ́rùn-ún wọ́n fi tú ala sab'ati ahrufin ṣe sábọ̀ ríwáyà ní kìnnìkàtẹ̀rọ oríṣiríṣi yẹ́lá ṣe gbọ́lẹ̀ náà fáwọn ṣùgbọ́n fàdàkọ́lá ní ìmọ̀lẹ́sà bí jáde ìyàkúfù rẹ̀ ọjọ́ tó lọ́dọ̀ ní kàfàrà àwọn ilé jáàzù kọ̀ǹtọ̀ wọ́n ti kọjá rẹ̀ àmẹ́gbọ́n pé kankan ló fẹ́ súnmọ́ lọ́pọ̀lọ́ báwọn ó sì mọ́kù rẹ̀ sallallahu alaihi wasallam ó ní sáìbìlì jùmẹ́bì sọ pé ma min sharifin wala alimin wala bi sultanin illa wala wa'ibuhu la budda walakin min an-nasi man la تذكر عيوبه من كان فضله خيرا من نقصه وهب نقصه لفضله ولما من شريف تسير كلاين عليه لا اله الا الله ولا عالم ابو لمن ولا ذي سلطان ابا سيكون ايمان ونيوبا تشباي الا وله عيبه láàrín ẹ̀bá òkú gbọ́dọ̀ níbi tó kù sí sáyà láti fẹ́ràn fibroids òmànáwó bàbá ìwà dáadọ́ láyé fẹ́ràn owó bàbá ìwà dáadọ́ láyé ìrúbẹ̀rẹ̀ lójú ìsì ti sì náà ti sì náà yẹn mẹ́rin lórí gbọ́dọ̀ ibẹ̀ sàgbẹ́ ẹ̀sọ́rọ̀ láìsàn tánà ní àwọn pé kó lọ àwọn paradọ́wà lè ṣàrùn sí ọ̀dọ̀ àwọn kan nínú àwọn ìran ó ní ànábì mọ́rùn-ún mi wọ́bẹ̀ mo kúndùn obìnrin sí pọ̀ lọ́wọ́ tí bá ń lọ ọbẹ̀ sàbí tí bá ń lọ ọbẹ̀ tí ilé pọ̀ dáadáa ẹgbù àwọn sàbí àbẹ̀mí sọ̀rọ̀ máa sọ onímọ̀ sórí sọ wípé man kana minkum muqtadiya ẹ̀tọ́ fẹ́ wá ẹ̀ tí ó wọ́n kọ́bí fáìlì ọ̀tẹ́lì ìrìn ọ̀sáàrí ọ̀sùlù láì sọ́nà àwọn sàbí àbẹ̀mí bí àwọ̀t wùláyé ọ̀sáàrí ọ̀sùlù àwọn ní sàbí àbẹ̀mí àwọn ní kẹwọ́n kọ́bí ó ní àwọn ẹni àmàlà náà sì kò lóògbà àwọn ẹni wọ́n ní mọ́nìjì wọ́n àkọ́lù náà sì takẹ́lù fan wọ́n yẹ pípẹ́ bí i mọ́nì ǹjẹ́ ò bá ti yẹ wọn gan wọ́n sọ ìṣẹ́ tí wọ́n yẹn náà fílà tó rẹ̀ fi gbá ẹ̀tẹ̀ wọ́n bá rí kó ẹ̀ fún náà mọ́sáàsì wọn máa ti máa kí á sọ bá ẹgbẹ́ òkè à ó rẹ̀ fẹ́ àwọn ẹgbẹ́ ìgbà ó lè lọ́wọ́ kí á sùn bá ń bẹ̀rẹ̀ fún ọdún méjì ó ti lọ́wọ́ sísà náà kásàmì ìyọ̀gá rẹ̀ àkọlù náà sí takẹ́lù fà wọn ní takẹ́lù wọ́n ṣe bá jí bọ́ bá ṣe rí náà lẹ́tì mọ̀ bí i ìṣòro pè bẹ́ẹ̀. So àti nìbínà bí lọ́pẹ́ ó wá kọ lẹ́tà wọ́n wá rí lẹ́tà níbi ìran alìbìnà tọ́lẹ̀ àti ìgbàlù aṣọ àgbẹ̀lú ẹlọ́gbà lẹ́tà yọ ó sọ ní tẹ́tì bá wọ́n sì débẹ̀ alìbìnà tọ́lẹ̀ ní àrùnsáàlì gbàtà lórí odò ẹ̀rọ kékeré wọ́n fẹ́ máa lọ láì gba ọwọ́ ìgbàláàbùkù ìgbò ibi tábí láti rí bí lọ́wọ́ tó bẹ̀rẹ̀ bí jáde ọ̀rọ̀ anábì kò lè tàṣẹ fàkọ́ọ̀lá alìkítà ìwédà ọ̀rẹ́ wọ́n náà ìyàwó náà sí ó dára pẹ̀lú ìwé ẹni ò tẹ́ sí mọ̀ àìkítà ìwédà mọ́nà ìyà kìtà ó látò fún jínà kìtà áwọ́lá ìjàmì bọ́nà fíà ajá sí ò àfọ̀sọ̀ dínkù kí n sọ pé ó ń sí òtọ́wà ìwọ̀ káàdì bọ̀rọ̀ sí lọ́lá anábì ní lẹ́tà ń bẹ lọ́wọ́ rẹ̀ láti mú lẹ́tà jáde ó bá yọ ní ọ̀rọ̀ rẹ̀ láti abáfún ọmọ mọ̀lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam anábì bá jẹ́ àfáìgbà bí i risalatun حاتم بن ابي بلتعه الى المشركين في مكه نبر حاتم بن سو gbogbo wọn ṣe Ànábì ma hadha ya Hatim ó ní la ta'jalanna alayya ya Rasulullah kan ju dájọ́ wallahi ma fa'altuhu
ìṣe lórí ìṣe ọ̀rọ̀ gbàgbà náà dì ní pé lórí pé mo fẹ́ fẹ́ sílẹ̀ ọ̀rọ̀ òsìkúnṣe máa ń yọ mo gbàgbọ́ ìgbé ẹ̀káwà rẹ̀ wà láàkí tó ṣe ní èrò mo fẹ́ dọ́gbọ́n fún wọn ní ò lè dá wa mọ́ àti ní lọ́sọ̀rọ̀ yọ wọn lórí ṣùgbọ́n gbogbo ilẹ̀ ní fámílì tó lè máa ń protect property ní mọ́ká ìlú lẹ́rìn kankan mo fẹ́ kí lẹ́tà yìí lọ́dọ̀ àwọn tó máa rò pé mo wà pẹ̀lú àwọn ẹni tí bá fi débẹ̀ kábẹ́ẹ̀dì náà protect sọ́dà ìgbà tí mo bẹ̀ pẹ̀lú wa tó fi sẹ́ndì lẹ́tà yìí sọ́dà wọ́n bẹ̀rẹ̀ náà bo dúkìá mi wọ́n rẹ̀ tí ń bá dé wà wèrè ní èmi ò sí pẹ̀lú yìí o ẹ̀bá tó dúkìá mi àmọ́ kí wọ́n ti bà á jẹ́ kẹ́yìn sí láwọn tí ó bá ń mójútó dúkìá yìí nígbà náà tí wọ́n sọ̀rọ̀ yìí Al-Abbas sí wa Mẹ́kà tí wọ́n sì ń ṣe bí gèfè wọ́n sì gba Islam sínú kò sí wọ́n ṣe lè dàrú pé wọ́n fẹ́ pa pọ́pátì àgbẹ̀rẹ̀ jẹ́ tí ó sọ pé àwọn ìlú Al-Abbas Abdullahi Abbas ní ìgbà Islam Allahu Akbar so àwọn èèyàn ní táwọn ń sọ̀rọ̀ pé wọ́n mọ̀ lọ́pọ̀ ní ya Rasulullah dáàni an abdul ọ̀rọ̀kọ̀ hadal munafiki lẹ́ni kọ́lá Allah wa Rasulahu wal mu'minin jẹ́ bí orí ọkọ̀ ìdáhùn munafiki nínú kọ́lá Allah ó ti jàpọ̀ ọlọ́ ó ti jàpọ̀ ọlọ́ ó jàpá gbogbo wa anábìnrin ọmọ ìgbìnrin kaya ọmọ لعل الله اطلع على آل بدر فقال افعلوا ما شئتم قد غفرت لكم man báwọn sọ wọ́n wọ́n tó jẹ́ ọgbẹ́ ẹgbẹ́ ìfààlú máa ṣe tún kọ́lẹ̀kọ̀ fáwọ́fìlà ogun tó ń kẹ́ẹ̀ṣe òtìforíjì so torí ẹ̀ ni àwọn sálàmù ni wọ́n ń bí ara wọn pé lẹ́yìn ìjọba ń sọ̀rọ̀ tí ó dáwọ́ ni a ṣe òjá bá bí wọ́n lọ́jọ́ ni a ló sì ṣe báyìí lọ́wọ́ wá bá sá sí ó ìjọba bí òjà gẹ́gẹ́ ló pẹ́ lé wọ́n sá sí àtàbàdìrí ọgbà parí wọn o kọ́lá jìbìrí kéfà káàdà ìbàdìrí yíò na fi kọ́ ó làwọn ará lábìrì sí kọ́lá anábìrí sallallahu alaihi wasallam àwọn táàkù pàdé wọn ọ̀tọ̀láyé wọn ó ní wàkàndárí kalìmàlá ìkàtò ìdáná àwọn mọ̀lẹ́kà tọ́lọ̀ sọ̀kalẹ̀ wọn báwọn náà sí nígbà kan dé wọ́n ṣẹ̀gbẹ̀ wọn jìbìrí lọ́wọ́ abẹ́rù nígbà tàbí ọ̀tọ̀ láàyè wọ́n gbà tó dé máa tí sábà tàbí àwọn tó jàgbọ́n bá jẹ́ àwọn ẹgbà wọ́n kan sí wà fí ìnàdọ̀ onínàdọ̀ láàkín àlésọ tó tọ́ka sí pé àwọn màláíkà wọ́n máa ń jà sí alọ́wọ́n lò fún iṣẹ́ kan pàtó láàrin wọn pé tá bá rí àwọn iṣẹ́ dáadáa lórílẹ̀ wọ́n máa bẹ ọlọ́run pé ọlọ́run yóò jẹ́ ìlú ṣe kíran tètè náà rí òkè sí ó wípá àwọn mọ̀lẹ́kà jù àwọn lọ níra wípé wọ́n náà participate ní ogun Bádírì lásán ọlọ́run ní àwọn mọ̀lẹ́kà ìlú wá gbọ́rù èèyàn olè tó kò tẹ̀tẹ̀ wọ́n sì kankan tó wọ́n ní ọkàn ní mọ́ inú ìlú tí ìyàn bàjẹ́ sọ́mọ̀lá kéèkiri kò wá ṣiṣẹ́ ẹ̀yìn ìwò ẹ̀yìn lákẹ̀kẹ́ wà lákẹ̀ẹ́ iṣẹ́ Cekon Nabi sallallahu alaihi wasallam. Nah, ini yang masuk metal gitu. Kalau bang, ajarnya juga mau baca padi. Oleh wá ṣiṣẹ́ nígbà tí Ànábì Dáúdù alayhi salatu wassalam tọ́nà ọba ń sọ fún Ànábì Dáúdù tí ó ṣe orí tí mo ṣe fún ọ ìjọ dúpẹ́ kí lọ́wọ́ ń sọ i'malu ala Dawuda shukra wa qalilun min ibadiya shakur i'malu ẹ ṣiṣẹ́ ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam níjọ́ tọ́lọ́ ni mo ti forí jẹ́ ọmọ taqaddama min dhanbihi wa ma ta'akhkhar kí lẹ́ ń ṣe ọmọ fi ilayhi wa lam yanam kò súnmọ́ hatta tawarat qadamahu títí tí ẹsẹ̀ rẹ̀ mú Aisha ní àmàhánà ya Rasulullah kílé tó fẹ́ sí ra rẹ̀ sí innahu qad ghufira laka ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar ọlọ́ ti forí gbogbo ẹ̀ṣẹ̀ jìyàn ó ní afala akuna abdan shakura ọlọ́run bá ṣorí fún ìyàwó ìwọ̀n tí wọ́n bí ìpadà ọpẹ́ yìí sí alhamdulillah lára ní ọgbọ́n sí kọ́ta láàrẹ̀ ní jẹ́bẹ̀
sí kọ́ta láàrin ọpẹ́ ní ìwọ̀n àti lẹ́yìn rẹ̀ ẹni yóò gbọ́ lọ́gbọ́ ní sí dúpẹ́ orí Dawud alayhi salatu wassalam wọ́n lè sọ fọ́lọ́ ọ̀pá pé ọlọ́run kò sí bí ìfẹ́ ti gíní yóò gbogbo orí tó bá ṣe ní gbọ́dọ̀ dúpẹ́ èdè àwòrán náà wàhálà kàkọ́kọ́rọ́ ń bẹ nínú orí tí mo rí láti màkóre ó sì ju orí tí mo tún rí lọ ìmọ̀ bí àwọn túnmọ̀ rẹ̀ ọmọ orí kámi ní ìmọ̀ tí ń zàwá ha lọ́wọ́ àbúlé mẹ́rin ní ìlú ní ọlọ́ọ̀bá ìdáǹkẹ́ lórí ìlú orí gbogbo mi ìmọ̀ tó lágbára ní bọ́ àwọn ẹgbẹ́ ọlọ́ sì dákò lọ́wọ́ yìí ní ní ìmọ̀ tí ń zàwá ha lọ́wọ́ àbúlé ọlọ́ọ̀ dákò lọ́wọ́ yìí sí ìyẹn ìkánná àfáà ló sọ bí ó ṣe lọ́wọ́ ìjà àwọn ní àdíkan wọn olùsọ pé ó yẹ ká gbogbo èèyàn ju ní nígbà tí àtọ́ àlọ́wọ̀lá ètò fún wa lọ. Wọ́n ní àwọn ẹni ilé tó kọjá náà máa ń pẹ̀lú sọ̀rọ̀ lọ. Alhamdulillahi bi kulli ni'mati zawaita wà ní. Orin tó fún mi mo dúpẹ́ because òun lóore èyí tí mo rí lọ. La ilaha illallah. Wọ́n ní dáa ó gbà sọ fọ́lọ́ wà pé à wọ́n kí wọ́n aṣíkúrú kẹyà ọlọ́ bóòlù ní ìsìn wa dúpẹ́ ọ̀dọ́. Wọ́n ní ọlọ́wọ́ ó ní wà fi kulli shukri tí bá tún wá rẹ̀ ó bí ìsìn orí ìgbẹ́ àpò ìsìnkú ọlọ́run orí ìka tún lò ó lọ́pọ̀ ọlọ́run ní tún wọ́n rán yàn létí pé ó yá dúpẹ́ bó ṣe dúpẹ́ rí à bóòlù máa tún ṣe dúpẹ́ òun náà ọlọ́run wọn ni àlàáfọ̀ ṣàkàtà ní àdáhù ó ṣe dúpẹ́ láti jọ́ bí ti dúpẹ́ ọlọ́wà ní kí n fẹ̀rẹ̀ láàrin àwọn mo ti dúpẹ́ láàrin ọ̀ṣàkápà ní àdá mo ti dúpẹ́ láàrin àwọn gbogbo tí ti máa ṣe lọ́rẹ̀ ẹ̀kọ́ ní kìí sọ pẹ́ o ní kí n fẹ̀rẹ̀ láàrin bóòlù ṣe wáyé o ní wọ̀pọ̀lẹ̀ ẹ̀tàrọ́fìdá ó ti ṣàfihàn wípé o lè dúpẹ́ tán wàhálà ṣùkùrù yìí ọpẹ́ ìwà wọn ní lẹ́yìn ìgbà náà táwọn ní Dáúdà alayhi salatu wassalam bá dúpẹ́ lọ́wọ́ ló wá sọ pé ya man ja'ala al-'ajza 'an shukrihi shukran wal-'ajza 'an ma'rifatihi ma'rifatan ìwọ náà tó dé pé nígbà tó yẹ bá tó mọ̀ àkíkọ̀tà ní ti tó tọ́ pé wá èyí dúpẹ́ lọ́wọ́ kó dúpẹ́ ìjọ náà lèyàn tó jẹ́ orí ọlọ́pẹ́ ìjọ tí ẹ̀ bá mọ ọlọ́run bá dé wípé ọlọ́run tó bí kọjá ọpọlọ wáyé ní ìjọ náà lèyàn mọ ọlọ́run bọ̀ àmọ́ àwọn pé àwa mọ ọlọ́run olójà aláìmọ ọlọ́run yẹn ọlọ́run ni wọ́n sọ pé àwọn àmọ́ ọlọ́run wọ́n lọ́wọ́ áùsà ọlọ́run fẹ́ kọjá ọlọ́run láàrin ọlọ́run. So Ghazwatu Tabuk ní àjáyé gọ̀zàwátì fi Islam ó fẹ́ sí ogun tó fẹ́ tó lẹ́yìn tàbáyọ̀ bá dún ó dà ọgbọ̀n jù mú rò pé wọ́n àti rúrù jọ ń fà á síra wọn àkọ́kọ́ torí kó tiẹ̀ tó jẹ́ tó kàn fánàbí sallallahu alaihi wasallam àtàwọn tánàbí lọ kojú nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ tánàbí rẹ̀ jà kullu ghazwatin ghazaha Rasulullah sallallahu alaihi wasallam àádátùhù fiha bánàbí ṣe wọ́n ṣe àwọn ogun tánàbí jà sallallahu alaihi wasallam ní wípé ànábì ò ní sọ pàápàá ma ghaza illa warra àgbẹ̀rì ànábì ò ní sọ pàápàá ogun ẹ̀fà ọ̀sàrí ogun yìí wẹ́ ọdẹ rígbà ìrìnlẹ̀ ò ní sọ pàápàá fún wọn kẹ́rù bọ́ bàbá wọn àmọ́ Ghazwatu Tabuk àmúgbà tó gbé fọ́tù Tabuk ó ní báyìí jẹ́ nàbí sallallahu alaihi wasallam gbogbo ẹ̀fún wọn gbogbo ilé o it's a very long distance ó jìnà gan-an àwọn tí ò lọ sógun wọ́n ju àwọn mẹ́ta tọ́lọ́wọ́n bá dá pọ̀nù Kùránì lọ wáyé salasati alladhina khulifu wọ́n jù bẹ́ẹ̀ lọ ogun yìí bẹ́ẹ̀yìn lásì lọ mọ̀náfíkí ló jẹ àfikójẹ́ bá nàbí lọ sọ pé mọ́nà mọ̀náfíkí ló jẹ ó sì lé it was in a very very hot weather yẹn hot gan èyí lè jáde ó láwọn mọ̀náfíkí tí wọ́n bẹ̀rẹ̀ campaign ibi tọ́rọ òsùmọ́lù ti jáde
Ànábì sọ fún wọn pé òmìnir ọ̀rùn láti gbájá wọn àpò láti bá wọn mùjà this time wrong decision ló jẹ́ ẹ̀sùn wọ́n ti mọ̀ pé kò ní sọ pẹ́kọ̀ ọlọ́run ní kò ṣe wrong lásìkò yìí Ànábì ní kí ní orí ìlú ìta fẹ́nìsì ẹ̀sìn máa wà fún ìsìn ní ìfúrúkọ̀lọ́ ìwúdájúlọ́lọ́ àti náà sórí ẹgbẹ́ lọ Ànábì wọ́n sọ fún nípa orí everyday lọ́wọ́ fí a ń lọ inú láti dùlẹ̀ ìdí àti ọrọ̀já fẹ́ ọdún kan àwọn mọ̀lẹ́fìkì náà bá gbéra wọ́n pẹ̀ ọ̀kan ní Suhaili Yahudi Suhaili wọ̀nyí àwọn mọ̀lẹ́fìkì tó bá tí ó tán ẹnu wọ́n máa zọ pé wà láyé àtúnlẹ̀ sọ̀látà ilá kùsára لا إله هؤلاء ولا إله هؤلاء مذبذبين بيننا tẹ́ẹ̀bá tí wọ́n bá sá sí ẹ̀ẹ́sàn rí wọn chọ́ọ̀chì bẹ́ẹ̀ bá rí wọn tí wọ́n bá ń sọ pé àwọn ń lọ tààrọ́ wé wọ́n tún máa ń lọ sóòrù tàbá ń kí á sá wọ́n lọ sóòrù náà mọ̀lẹ́bẹ̀ ní ilẹ̀ wọ́n sí ní wọ́n sí nìkan àwọn ẹni wọ́n máa ń kó nira láwọn mùsùlùmí jùlọ gbogbo àwọn tó jẹ́ pé gbogbo ẹ tó bá ń wọ̀n náà sì kì í sábẹ́ lọ́rọ̀ ló fi yẹn ẹ tó bá jẹ́ káyọ̀ ìyẹ́ ti mọ̀ pọ́tà mi mọ́nàbá mi máa ìyẹ́ ti mọ̀ pọ́tà mi lélẹ̀ àbí àmẹ́ tó jẹ́ pọ́tà ìyẹ́ tó wáyé ọ̀rẹ́ làwọn náà gbogbo àṣírí yóò sì ti mọ̀ náà àwọn mùnáfíkì bá ṣe gbàgbà kí ni wọ́n ń ṣe wọ́n bá ń dìde wọ́n bá ń lọ bá àwọn èèyàn lọ́kọ̀ọ̀kan wípé wọ́n ní látàfì òfin àárín àwọn tó tó ní wọ́n ní díẹ̀ tẹ́lẹ̀ pé àwọn náà kò lọ́kọ̀ pé wọ́n ní látàfì òfin àárín sẹ́wà ogun nígbà tí ẹ̀rú ìsísẹ̀ bá lórí mú fún yìí fi àárín kí ìtàn gbóná tó bá ìfẹ́ sí lọ ẹ̀dàpọ̀ jẹ́ kí ọ̀rẹ́ mi wá lókòrò ìmáà ẹ máa bọ̀ ọ́kùn ẹni ká máa bọ̀ ẹ máa wọ́n dàgbọ́ ọdí látàfíru fìlìhàwù ẹwà ọmọ jagun nínú ohun tó lágbára tó báyìí sẹ́ẹ̀mọ̀ pé tó ní mọ́nì tẹ́lẹ̀ ìjẹ́ mọ̀ rò wípé ìnáwó bẹ́ẹ̀ látàfíru fìlìhàwù ọ̀rọ̀ ibá dé tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam inú Ànábì bá jẹ́ pé látàfíru fìlìhàwù àwọn àwọn èèyàn tí wọ́n lo oòrùn kò sí bá ṣe lóṣù tó wọ́pọ̀ ìjọba lọ ẹ̀yìn tó ń bọ̀ ká àwọn èèyàn jẹ́ oṣù ní mẹ́sì pẹ̀lú àwọn anẹ́gbà sọ fún tọ́lá nínú méjì lá ibi orí wọn tó wà fún wọn ní ilé ìṣòro nínú ìyàwó bí àti lọ sún ọmọ bẹ̀ àwọn sàbẹ̀ wọn ní káàkiri bí ká sọ̀rọ̀ bàbá rẹ̀ ó bá lọ sún wọn àwọn tó sásá torí àsìkò orí káwà tó wọ́n kọ fún ìṣẹ̀lẹ̀ ọlọ́jáde wọ́n sì gbọ́rọ̀ ìkì ọlọ́run wá ní sọ fún wọn pé náàrù jahannama ashaddu harra sẹ́yìn òfin jáde lọ́rùn iná jahannama wá gbóná jù bá Allah kí ni túnmọ̀ kún náàrù jahannama ashaddu harra alimọ́bí pẹ̀lú kẹfẹ́ Allah nínú tíra wọn àti al-Bidaya ni ọ àti tafsir Qur'an àbí Ibn Kathir ni wọ́n sọ nínú méjèèjì wọ́n ni Ànábì sallallahu alaihi wasallam hadha hadithu Imam Malik Abu Zinad ila Abi Hurairah radhiyallahu anhu Nabi sallallahu alaihi wasallam Ànábì ní inna narakum hadhihi iná iná ilé ayé sàbùrínà juz'an min sàbùrín wọ́n dá iná ìjà kò sí náà ilé ayé ọlọ́wọ́ ní ká lọ múná inú jahannam kan wá dá sí 1/70 ẹyọ kan rẹ̀ lẹ́mọ̀dé gbogbo ilé ayé wọ́n wá ń mú bọ̀ ríwáyé tí mo kàí wà ní Muwatta wà ní Bukhari wà ní Muslim but èyí tí mo fẹ́ kàí wà ní Musnad ó sì wà ní
Sunan Ibn Majah. Ìgbà tí wọ́n mú iná ìbọ̀ wọ́n lè wá 70 ní gbogbo mẹ́ta lórí ayé. Ẹ mọ̀ pé iná tí wọ́n fi ń yọ irin ní machine 2 èso làbí dára lé. Ṣé ti rí pé Kùránì ó kọjá tí sáyẹ́nsì yẹ understand. Ó ti sọ ti pé iná ọmọ ẹgbẹ́ jura wọn lọ ìdìgírì tí iná bá fi gbóná. Kó náà jahannama ashaddu harra. Ó gbóná jù bá ń lọ. Iná jahannama gbóná. Kẹwàá jẹ ogun táyé kẹmú ìdígbóná táyé mára. Ó pé ìdí gbígbóná táyé á máa lọ. Torí mo lè yọ̀ǹda níbi táyé á máa tẹ́ bá ti jẹ́ ní. Kó náà jahannama ashaddu harra. Ànábì wá ní wọ́n ni wá 70, ǹjẹ́ ẹ̀mọ̀ wọ́n ni wá 70, Ànábì ní wallahi mattafa'tum biha ẹ̀bá mọ́ lè tún lè mẹ́mọ́ láyé láúlá annahu bughida bil bahri marratayn wọ́n tún kì bọnú agbábígbó omi lẹ́ẹ̀mejì kó tó ṣe ń lò láyé. Gbogbo náà machine tools ó kọ́kọ́ tún wọ́n mú ti jahannam bọ̀ wá sílé ayé wọ́n mú wọ́n kọ́kọ́ kì bọnú agbábígbó omi lẹ́ẹ̀mejì tó reduce heat rẹ̀ táyé rí lò láyé bí ziyadatin akhrajahu Ahmad al-Musnad. Ànábì wá sọ lè fún wọn kó náà rí jahannama ashaddu harra. Allahu akbar. Ọlọ́run ni wọ́n kọ́ Ànábì ní tí ó sọ bá Ànábì náà ṣe sọ lọ́wọ́ ìmọ̀ ní àwọn mùsùlùmí padà pé ha alùpàá because àwọn táwọn òní kan ṣe náà ni wọ́n pọ̀ kìyàn jẹ́ tẹ́lẹ̀ ẹnu gbogbo àwọn èèyàn tó fẹ́ kọ́ wọn ṣe súnmọ́ ẹnìkan tó sọ ìbàjẹ́ fún wọn ọmọ tó mílíkì fún òbí wọn ni gbogbo ọjọ́ tí wọ́n ti ń parọ́ ọ̀rọ̀ mílíkì pé àwọn mùsùlùmí o tó bá ti ṣe súnà o yóò ní gbogbo ọyàn tí mo mú láyà rẹ̀ o náà ni ṣé tíríkà ni ó wá mú ní àbí picnic ó wà lọ gbé fún màmá rẹ̀ pé gbogbo ọyàn tí mo mú láyà rẹ̀ náà rí o ìkánná àwọn afáwa ni àwọn wá ní ó da ibo ló ti ṣẹlẹ̀ wọ́n wá lẹ́kọ̀ọ́ ni láti Ìlọrin àwọn tí ẹgbẹ́ ní ọdún ẹjá lọ ọmọ bá wọn tẹ̀lé àwọn ẹjá lọ akànlẹ̀ ra epo sí mọ́tò pé agbára ọlọ́ àádìí tí wọ́n ti ń kó méjì fún ìyàlẹ́ inú ọlọ́bàdé kó ẹwà ti sọ ọ̀rọ̀ ní ọ̀tọ́ ni àmọ́ sẹ́yìn wọ́n lè kó ní ọdún àwọn náà gbọ́ ó ṣẹlẹ̀ lóòtọ́ àmọ́ sẹ́yìn ẹjá lọ àmọ́ gbogbo ó di sẹ́yìn àwọn bá dé sẹ́yìn wọ́n bá dé rájú ilé àwọn bá dé wọ́n ní àwọ́kọ́ ní àmọ́ lọ́rin wọ́n ní ẹ̀mí kan sí ẹgbẹ́ fásitì rẹ̀ ìpínlẹ̀ wá hádà asatirul awwal nípa ń pè ní asatirul awwal ọ̀rọ̀ tẹ́kìtà gbé kalẹ̀ ní sì di òwe wọ́n sì ń sọ́dọ̀rọ̀ àwọn èèyàn sì ń máa kí ìdàlẹ́ lórí wọ́n sì gbàgbé hádà asatirul awwal iye wọn ló kúrò rẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀mọ́ gbàgbẹ́ ẹ̀sì nìkan ẹgbẹ́ bí lókùn fẹ́ ra ìyà díẹ̀ kẹ́ẹ̀lẹ́ mọ̀ pé tẹ́bá pé ìkẹ́dẹ́ àsátọ́rọ̀ wà ní ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra. Nàìjíríà àti India play match kan rí India ní Nàìjíríà ní 99-0 wọ́n ní tí Nàìjíríà bá ti score ẹ̀rọ kan Nàìjíríà ti win àwárí pẹ̀náàtì ṣe àdísì yẹn lọ́lọ́dọ̀ tí náà wáyé kò tí 60 láwárí àwárí pẹ̀náàtì wọ́n ní kí ọ̀pára jí wá gbá kí ni bọ́ọ̀lù dì ẹni tó bá mọ̀ ìwáyà kí ni bọ́ọ̀lù padà dì wà fún ìwáyà tí hajjá olóòkúta pọ̀ ní ìwáyà tí asàdọ̀ ó dìkè ní ọ wọ́n ní alìsí jáwọ́ pé náà ìwáyà pé òkúta ló kọ́kọ́ dì kì ní ó ká fòrò ẹgbọ́ bí ìgbà yìí bó ṣe gbalẹ̀ tó ó fẹ́ tó mílẹ́níọ̀nù yìí káwọn èèyàn tó ní tó lọ wọ́n láti dọ́rọ̀ ní India fífà sí ní India ọ̀gbọ̀dọ̀ wá sí pọ́pọ̀ ọgbọ̀n àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ qualify ìgbà ọgbọ̀n ìgbà ìgbà wọ́n ní bá ara ọgbọ̀dọ̀ ìtàpẹ̀ ní àsàbírò àgbàdì irọ́ tó gbalẹ̀ débi wípé èèyàn gan tẹ́ bá wá díẹ̀ yóò mọ̀ sí àlọ́nà àìmọ́ èèyàn
ó ní kọ́mọ rẹ̀ wọ́n dáadáa ní kódà ọ̀rọ̀ kúnlẹ̀ ti yé ṣùgbọ́n nígbà tẹ́lẹ̀ ọmọ pé ẹlẹ́rí ikú ni wọ́n ó sì rí gújú ní ìjọ kan níbi àpẹẹrẹ ó bẹ̀rẹ̀ lọ bí ọmọ ọmọ sí lọ máa bàbá yẹn tàbí ọmọ tí gbọ́dọ̀ ẹ̀rọ lára máa wáyé pọ̀ wọ́n sì mọ́ sí ẹnu ẹni wọ́n sì dé lórí àwọn òṣìlá ọmọ wà láyé wọ́n sì mọ́ gbé báwọn láti sọ ìbàjẹ́ bí àwọn mùnáfíkí náà gbà pé látàmfẹ́rò fèrè hàn ọlọ́run kul naru jahannama ashaddu harra gbogbo ẹgbẹ́ láti sọ̀rọ̀ ọlọ́run mọ́ ń kọ́wà náà ní táàmà sọ sí Ànábì náà bá bẹ̀rẹ̀ sí sọ pé naru jahannama ashaddu harra tẹ́wọ́ sọ pé pé táwọn ẹ̀mọ́ jáde inú ọrùn iná jahannama jùmọ̀ àlọ́ iná jahannama jùmọ̀ àlọ́ ìjọsọ tó tàbú nígbà tó tóbi kan Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìmẹ̀ sí sọ fáwọn èèyàn pé ogun yíò kò tó wá sówó owó tí wọ́n rí ní ogun tàbú ó ṣe déédéé ìzápọ̀lọ́fẹ́ lásùwọ́n yìí agbábìnrin káàlì owó tàbí káàkà sí àwọn tó padà lóòrùn tàbú wọ́n fẹ́ tó 3,000 ṣẹ̀wọ̀n pé àwọn yẹn ti gba ìsìlámù dáadáa nígbà náà ó yàtọ̀ sí ogun bábílì ti 300 ogun owó bí 600 ogun ilẹ̀ 3,000 ṣùgbọ́n 3,000 yìí kò máa sówó kankan ní kò sí kankan láàgbé kalẹ̀ báyìí láti sọ pé àwọn èèyàn wọn bá Nábì sallallahu alaihi wasallam yàtọ̀ sí kó jẹ́ inú ìgbà tí weather hot yàtọ̀ sí kó jẹ́ rẹ̀ ó tún bọ́ sásìkò tí ọ̀gbẹ̀lẹ̀ wà tí ò sówó ó tún wá bọ́ sásìkò tó jẹ́ pé wọ́n rẹ̀ tí èso tí máa so fún wọn sì máa rò dábínú wọn tí ó so àsìkò náà ló yẹ kó mọ́kàn lọ́ka tábà lọ ogun ó lè fẹ́ jẹ́wọ̀n ló jẹ́ ìdàbínú ẹwọ́n ogun iṣẹ́ excursion ó lè mọ́ dé so test yẹn ti pọ̀jù fún wọn láti bí à Allahu Akbar lẹ́yìn náà wọ́n ní Ànábì wa bẹ̀rẹ̀ sí ṣe àtàrí ìpé káwọn èèyàn ṣe náfàkọ̀ wọ́n ṣe sọ́dápọ̀ ṣe nígbà táwọn èèyàn ti wá fà sẹ́yìn wọ́n ní ẹkù sówó Abdullahi bin Mughaffal àtẹnìkan wọ́n wá bá Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ya Rasulullah Ànábì wọ́n ní ya Rasulullah eré Ànábì ṣàánú wa bá wa wá èémì múná bá wa wá ń kú lè bí àwà náà ìrìn àjò tó kìí ní desert tẹ́yìn ò bá rí ràkúnmí àbí nǹkan tẹ́yìn ó gùn ìyàwó jẹ́ èyàn ti lè kú sórí ọ̀nà ní desert ní ó sì jìnà Rome ni wọ́n lọ ẹ wo Mẹ́kà sí Rome ẹ wo ìyàtọ̀ tó àlànà Mẹ́dínà sí Rome ẹ wo ìyàtọ̀ láàrin ilẹ̀ onísàn ní desert ilé ọjọ́ tí wọ́n fi rìnrìn àjò lójú ọ̀nà lásán ọlọ́run mẹ́yẹ tí ó kù sílẹ̀ o lè gbá ọ̀n abẹ́rẹ̀ ọgọ́fà ní wọ́n náà ní pé ya Rasulullah ọlọ́run pàwọn táwà náà ní join tí ó gbé àwọn náà tí a lọ Ànábì ní láàájì èrí ìgbàgbà ọ́ ni wọ́n bá ìjẹ́ sáwọ̀ wá ní jagun ẹnìkan gbọ́nà àwọn sàábí ó ní à máa fún yín ní tẹ́gbọ̀n lọ bóríkálùkù náà sí rárá jẹ́ náà ní ẹwọ ọkùnrin kan náà tó jí lálẹ́ òun náà ní òlọ́ ìlágbára tí ń fi lògùn yìí ó ẹgbẹ́ bó ti sún ilé tí ẹrù ìlágbára tí ń fi lògùn yìí ẹgbẹ́ mo bẹ̀rẹ̀ lọ́wọ́ Ọlọ́run gbogbo dára lọ́gbà sàbí ẹ̀jẹ̀ ká imagine ara wa ìbí ṣú ká sì lò ní ayé tiwa bá wà yìí ìgbò ní Nàìjíríà rà jẹ́ náà fọ́ra àwọn ènìyàn wọn ti lọ náà wọ́n wá sí iṣẹ́ ẹ̀gá ọlọ́pọ̀ olóògbé gá ọ̀fẹ́sẹ̀ lọ́wọ́ gá ọdún ẹ̀rù gá ẹ̀dùn wọn lọ yàrá ọlọ́pàá yọ sí gbogbo wọn ọlọ́pàá yọ sí gbogbo wọn ọ̀gá wọn ńláńlá ni wọ́n ẹni rẹ̀ ni wọ́n àwọn lẹ́sùn máa Nábì sallallahu alaihi wasallam ni wọ́n sallallahu alaihi wasallam ẹni ìgbà ti lálẹ́ kò fẹ́ náà ẹ̀rí ò tó rí o
nígbà tó wọn bá àwọn mùsùlùmí ilé ìtìrẹ tí ó gbé ṣùgbọ́n kò tí kò só ń jẹ́ nínú kò sí lọ́nà ó bá kàjẹ́ olùbá wọn máa lọ́wọ́ ìbá sáàmù ènìyàn wà ní àtàlọ́ fún mílíọ̀nù kan sí wà ní rí ní wọ́n ń ṣe báwọn lálàálẹ́ èmi náà fi ń pè bí àwọn ènìyàn ní ìsìn lọ sí owó ìwé wọ́n dájọ́ sí náà ni ó sì mọ̀ pé kò sí ní ìsìn òfin lọ ìdá nínú ó ṣe báyìí ànẹ́bíbá nígbà tí ó di ọjọ́ kẹta títí ṣe bẹ́ẹ̀ ànẹ́bíbá ní àyíkú mọ́ta sọ ta nínú àárín àwọn èèyàn lálálẹ́ tí lọ fún wọn ní nǹkan ẹ̀ fasakata wà lọ́jọ́ kò ṣe à kò sọ̀rọ̀ ànẹ́bíbá àyíkú mọ́ta bá ní kò sọ̀rọ̀ bàbá tó lẹ́gbẹ̀ẹ́ kan wà náà wọ́n èmi náà gbé ẹ̀rọ ìbẹ̀rẹ̀ ọjà aláwọ̀ lọ́rùn mọ̀sílá zaka nítorí ṣe ẹbí tó lọ zaka lọ́wọ́ pọ̀ kà sí ọlọ́run ti yọrọ sí o ọlọ́run jẹ́ káàkiri ní ìmọ̀ ó ti yọrọ sí aláwọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà tí tí wọ́n fi múra fóònù nígbà tó kú bí ọjọ́ díẹ̀ àwọn kan wọ́n ti múra wọn àwọn mẹ́ta tí ò lógún tẹ́ẹ̀fẹ́ alóṣọ́ ẹ̀rìnkan nínú wọn Hilal bin Umayya Mararatu bin Rabi' àti Ka'b bin Malik àwọn mẹ́tẹ̀ẹ̀ta yóò lógún ṣùgbọ́n kí iṣẹ́ àwọn nìkan àwọn tí ò lógún pọ̀ lọ́wọ́ àdíbìnà tẹ́lẹ̀ lórí Tabuk ìgbà tẹ́lẹ̀ lọ Tabuk Ànábì sọ fún àyè ìpé ó dúró lé ìwọ̀n fi kí o sí ìbáyé torí ẹ̀rọ lọ́ fi kó ìwọ̀n wọ́n wá ní àníyàn olóko àwọn ọ̀dọ́ torí àpò sí ní wọ́n ní àníyàn tẹ̀lé ìsìtàkọ́lá nígbàrí ọ̀rọ̀ ìṣúwádà ní ẹ̀yẹ̀ ọ̀rọ̀ ìṣúwádà ní ti bá ti àwọn làálà ọgbà yìí àbábí ìpọ́lẹ̀ nígbà wọn sàkárà ní àní ìgbà gbọ́ sẹ́mọ̀pẹ́ Yorùbá ní bẹ́ẹ̀ tí ìgbàgbọ́ yéèkì ní ìbàjẹ́ ó máa ń fa ẹsẹ̀ rẹ̀ pé ó lọ ìgbà ìgbé wọn mú lójú ọ̀nà àwọn ìwà tó máa ń gbé àyíkọ́ ti gbé anábìsí ni kó jẹ́ ìmọ̀ láti wá sí ìlú sọ́lọ́ bá àrùn sílá yóò yẹ ẹ̀ka tí ó jẹ́ ìmọ̀ àgbọ̀dọ̀ lágbègbè tí ò lò lórí ẹjọ́ tààrà lórí tẹ́ ẹ̀bá nìkan tí ń lọ àárín àwọn èèyàn láàrin wa tí ń sọ wà ní àgbò olórí náà fún wa fáàlà aláwòṣẹ́ ìbá ẹni èsù ní o wọ́lọ́ torí in ti ń fẹ́ níjọ́ tí ọlọ́run bá ti mú ẹni ẹkú ọ̀rún bẹ̀rẹ̀ ìdàrúdà ọ̀rọ̀ bàyí gan ẹ̀dà àrúdà ìtí fẹ́ ó lè kọ́ lọ́mọ ẹni tí ó ṣẹlẹ̀ rí àmọ́ tí ó padà ṣẹlẹ̀ irú wọn máa ń wà gbogbo ìjọ kọ̀ọ̀kan kò sí ìdí wọn ti sí kò sí torí ẹ̀rọ sọ pa àwọn ọ̀nà bíi pé wọ́n nígbà lọ́gbà fún makafaru fàtúbí àhálà àwọn olóbi fàwọ́ láyé fọ́wọ́ ọlọ́mọ ṣe bẹ́ẹ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀gbẹ́ àyí bàbá nàbí ó ní ya Rasulullah tukhallifni ma'a an-nisa'i was-sibyan aw ma'a as-sibyan wan-nisa' bẹ́ẹ̀ bá wá gbólé lóòrò sáàárín àwọn obìnrin wá fèdè sí àwọn kó papọ̀ àwọn obìnrin àwọn tí ò lóòrò was-sibyan àbáwọn wọlé anábìnrin yá àyí alàtàrà látàkùn mẹ́rin ní manzilata àwọn obìnrin mọ́sá tí kò dùn wọ́n kó dàbí ipò tí Mùsá wà sí tí àwọn mẹ́wàá sí Mùsá ní ìlà ìnáwòlá nàbí yàwá kò kàn lè sáàdà ní ìlẹ́yìn mi sẹ́ni pé àmàdé àti ṣiṣẹ́ ìlà ìnáwòlá nàbí yàwá àlọ́ ọkùnrin àmàdé àtàwọn abáyéjọ́ kan bàbá kan wà ládùúgbò wa ní Ìlọrin bàbá náà dáa àwọn ọmọdé àwọn ọ̀rọ̀ náà sáti jàmàdíyà nínú àwọn fínánsì wọn ọbáyá ìlànà mo bá súnmọ́ bàbá ìfẹ́ràn àbí ilé yìí nígbàgbẹ́ ìdíní àti ẹwà pọ̀ nígbẹ́ nǹkan rí pé bàbá ilé ó ti wá bẹ tó sí Muhammadiyya ó mọ̀ náà rò pé bóyá ní àṣàrù dín
Nawaruddin Ahmadiyya ló ṣe mùsùlùmí bá mo bá bá wọn sọ̀rọ̀ wọ́n ní níbi ní tírẹ́nì ká máa jáde dàjáde ní tírẹ́nì ẹ̀ wọ́n gba mathematics tí wọ́n fi ń gbé láyé ẹ̀ ó sá ìwà wọ̀ ní èrò ilé tó sọ̀rọ̀ mo bá sàlàyé wọn ẹgbẹ́ stars èmi sáfà máa lọ mú skọ́là wa tẹ́lẹ̀ ọ̀sọ́ mi ìrètí lọ ó tó bí oṣù méjì náà bá pé ìjọ kan yá skọ́là ti dé mo ní ọ̀dà ó bọ́ sí òkú díẹ̀ lẹ́yìn corona period ní ẹ̀mẹ́ṣẹ̀lẹ̀ náà bá wọ́n ẹni ilé wọ́n ní south west ọmọ ìkànnì àwọn olórí wọn ní Èkó ń bíbá ẹ̀ so bàbá dákọ̀ rẹ̀ náà ní bọ́mọ̀ kan máa olórí wọn wà lórí bàbá sì gbórí lébù mi ní mọ́ṣáláṣí ní ọ́fíìsì ó ti rí tíra àwọn tí mo gbé sórí lébù ó bá wọlé bá ní ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ ọ̀rẹ́ Assalamu alaikum. Assalamu alaikum. Mùsùlùmí làwọn ọmọ sálámà sí. Tó ń ṣe Mùsùlùmí ní gàgà àtàbẹ̀rẹ̀. Wọ́n yẹ ẹgbẹ́ òwúlẹ̀ ìyá fà wọ́n lá. Ìtò sọ yìí di kèfè yìí ni pé ẹgbà pé Ghulam Ahmad Al-Qadiani ẹgbà pa nàbí Ọlọ́run mi lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó kọ́kọ́ sọ̀rọ̀ náà lọ ó tún dúró lè ìkànlá tẹ́lifásà sọ̀rọ̀ ẹ̀rọ ó tún dúró lè pípa tó sọ̀rọ̀ ẹ̀rọ Ghulam Ahmad Al-Qadiani tó kú sínú tọ́ílẹ̀tì ẹ̀sùn pàdé bí Ọlọ́run tí bẹ́ẹ̀ ni àbẹ́ ọkọ́ tó sọ̀rọ̀ lọ ìrìn ìtàn rẹ̀ ìdí mo fẹ́ gbé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tó bá ní bẹ́ẹ̀ kọ́ mùsùlùmí ni ọ́ tó bá ní bẹ́ẹ̀ ni kò tako Kùránì kò tako Ànábì ní sọ̀rọ̀ ọlọ́run sọ fún subhanahu wa ta'ala ma kana Muhammad yóò àbá ahàdé min rijali kìí ṣe bàbá ẹ̀ gàgà nínú yìí walakin rasulallahi òjíṣẹ́ ọlọ́run ní wa khataman nabiyyin oní ẹ̀jẹ̀ òpin gbogbo àwọn ẹ̀rọ orí kọ́tà ní òkà nílé ànábì lòkà àwọn ànábì ọlọ́run ṣe ìtumọ̀ rẹ̀ ó ní àdísílẹ̀wà muslim wọ́n sọ pé ànábì ní ọjọ́ alábánà yẹn orí blọọ wọ́n kàn fi kòwé lẹ́yìn kò túmọ̀ sí pé òun ní ànábì ní láàbàbí yàbá òní sáàmàbí mi lẹ́yìn ó ní àdísì yẹn kò túmọ̀ sí pé kò ní sáàmàbí ó túmọ̀ sí pé ìjẹ́ tó ní báyìí kò ní jẹ́ ok ṣe nígbà tí wà láàrin pọ̀ mo ní mọ́sí wà láàrin bó ṣe ń wò mí wájú ẹ̀ ànábì lè mi náà tó ní ànábì kan lè mi náà ànábì lè mi sí serious ìdíjì Ghulam Ahmad lọ ẹ̀rọ jáde bó ní Ghulam sọ wájú àná wọ́n gbóyè tó bá ní sí fún Ghulam Ahmad tó fi wọlé ìjáde ní musayi lọ́wọ́ rẹ̀ so ibẹ̀ ló ti rí pé wèrè lọ àṣẹ gbogbo philosophy pàṣẹ fa ẹ̀rí ìgbà tó tó yé ìgbà tí mo tó yé lọ́rùn pé tí ẹ bá ti ṣílẹ̀kùn lẹ́pẹ́ nìkan jáde bí Ọlọ́run kò sẹ́ni tí ò lè wọ bẹ̀ mọ́ gbogbo àádá ìjókòó ẹnìkan náà lè dìde tí ó ní ànábìgbà lòun náà ṣùgbọ́n tó bá ti mọ̀ lánàbí ti ní kò lè sánàbí ní ilẹ̀ yìí gbogbo ayé náà lè jánàbí ṣùgbọ́n ká Ghulam Ahmad gba ìwọ̀lẹ̀ gbogbo ayé náà ní èmi tún wá lé ibi tí ẹ lọ fi Ghulam lẹ́mọ̀ tẹ̀lé mi ó ní àmọ̀ pàdé jọ́ọ̀dì Ànábì sọ fún Ali bin Abi Talib Ànábì alátàbọ̀ àtẹ̀kùn ẹ̀mí ni manzilata Harun min Musa illa annahu la nabiyya ba'di lóko tàbùkù náà òní sánàbí mi lẹ́yìn mi ni ó ní ọ̀dà inú Ali bin Abi Talib dùn ṣùgbọ́n nígbà tí wọ́n lọ àwọn mẹ́ta yìí àgbàlagbà làwọn méjì kan ló wọ́n ní kí ló dé tí wọ́n lọ káàdì ní Málíkì ti jagun oòrùn wọ́n ti gún lọ́nà bí 18 wọ́n ti gún káàbù almost 18 places ọ̀rẹ́ rẹ̀ wọlé bàbá yàmá ní àwọn alágbé délé wọ́n rò ti gún ní so ó dì í ṣe ìgbẹ́ lára rẹ̀ káfún ní kó tó wá jagun wọ́n rò pé máa lọ máa bá wọn tí wọ́n fẹ́ lọ jẹ
mẹ́rin wá láwọn tó ní ìgbàgbọ́ bá tí ìsìsẹ́ bá nàbí lórí kó dúró lé mẹ́rin ni wọ́n. Alákọ̀ọ́kọ́ Hilal ibn Umayyah, ẹni kejì Mararah ibn Rabi', ẹni kẹta Ka'b ibn Malik, ẹni kẹrin Malik ibn Qais Abu Khaythama, Malik ibn Qais Abu Khaythama. Ṣùgbọ́n torí kó ń padà lọ sógún tí ẹ̀ òun tẹ̀lé wọn ó padà lójú ọ̀nà wọ́n débì kan Abu Khaythama ní mo ti tẹ̀lé wọn àmúgbàtà débì kan tí ìnira ìgbọ́ kò sí omi oníkàlùkù wọn lómi tó ẹnìkan kan ní ẹjọ́ sí mo lè jọ́ ní à ń lọ jà àwọn agbẹ́ni kọ́kọ́ wíìkì kalẹ̀ náà kó tó débi hadith Abu Khaythama kí ni Usman bin Affan ṣe tí mo sọ pé gbogbo tá a bá sọ ó ní í ṣe pẹ̀lú Usman bin Affan lọ́jọ́ rẹ̀ Usman mo sì gbọ́ pàwọn ọmọ náà fi kìtì sọ báyẹ̀ pọ́nà àwọn ẹ̀ ti dàrú kò sì tún sọ́wọ́ àyẹ́bíwá àwọn ọmọsáṣẹ́ àwọn ọmọ àtàbí òmìnà fún Islam tó sì wà jẹ́nà mọ̀já àzà jẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀sọ̀rọ̀ ẹ̀ tó bá fún àwọn ọmọ ogun yìí ní nǹkan tí wọ́n fi jà fánàwò jẹ́nà ló wà jẹ́nà Usman náà gbọ́ báyìí fàrọ́fà Usman ó ní aláìyá ní àti ebèrè ya Rasulullah máa àrọ̀sá ti ha wa máa fún yín ní 100 camels sáàmà 200 camels chairman tí Usman lọ́wọ́ fún ọjọ́ náà ṣéèkì ní 500 million ó jù bẹ́ẹ̀ lọ 100 camel ní èyí ó san ní díà ní ẹbá páyẹ̀ nìtì èlò díà nìtì almost 900 million naira ó ní aláìyà ní àtúlẹ̀bẹ̀ máa fún yí ní 100 camel ẹ̀nẹ́bí gbọ́ ànẹ́bí tó bá wà sínú tàbí òṣè sọ́dá pọ̀ àwọn ènìyàn sáà sọ pé ìbínú ṣe ráì gbà tó pín pánà bí o tó fi ìdájọ́ ní aláyà ní àtò ebèrè ọkàn máa tó fún 100 bí ó jẹ́ 200 ẹ̀fún ó jẹ́ 200 ó tó ní Ànábì tó continue, Ànábì tó sọ, ọjọ́ ní àláyà ní àtòrò, máa tó fi iná bẹ̀rẹ̀ sí jẹ́ 300. Ànábì ká rẹ̀ yóò kọwọ́ fún ẹ̀rọ ní máa dọ́rọ̀ fún máa náà máa fà àlàbádà lè ẹ̀ kò sí tó lè afẹ́tẹ̀ ọwọ́ ìdán. Níbo mi, wọ́n lára ẹni lọ pé àyàdúrùhù ṣe tí ìtàkàlẹ̀ sí ilé ìwọ̀sán, ó ti kú Ọlọ́run ọba ní fáà. Ó tún wá ní ọkèrè wà lọ bá nàbí ilé ó wá mú ní alifu dínà owó ńlá ni ó nígbà tí àti gbìyàn tó wá kó 100 million lọ bá nàbí ilé Usman ní sí ìgbọ́n any businessman wọ́n máa ń gbọ́n Usman ní sí ìgbọ́n kò sẹ́ndì ẹ̀ sákàntì àmẹ́bí kí ló dé tí mo sọ pé kò sẹ́ndì ẹ̀ sákàntì ẹ̀bí sákàntì wà ń bá ní kò fi ráyàn wọ́n tún wá ní kìíní kàtà ń pè ní sọ́rọ̀ ibẹ̀rẹ̀ wọn kó owó sí bí ìgbàtẹ́yìn náà sọ pé pásù láyé bá wáyé ṣe àpẹta bá ní 1,000 nínú pásù kẹtì mọ́ ilé jẹ́ 100,000 yẹn kò tó síbẹ̀ ó kò sínú àpò kan ó wá dàálẹ̀ níwájú àlọ́lù kò jẹ́ kánà ó lọ fún kánà bí tó kà ẹ wá fún yàn lówó ẹ wá bò ní owó tuntun ẹ wá tún já lójú ẹ̀ hikima ńlá ni tí ó mọ́ Ànábì wa kọ́ ọgbọ̀ ọba ìdínà kí ṣe dínà mọ̀ pẹ́pẹ́ náà lọ pé alifu dínà ẹ̀mọ̀túnmọ̀ ẹgbẹ́ alifu dínà tó dínà mọ̀ dínà là ń sọ ọwá ní nínú ẹ̀ Ànábì wa kọ́ ọgbọ̀ owó Ànábì wa gbé owó ẹ̀ 1,000 dinar ó dàbí pa ń sọ̀rọ̀ times 5 bí times 50 zakat nisab zakat ní times 50 nisab zakat ní bí 18 million times 10 is 180 million times another 5 kí ẹ wá kó síwájú àrẹ tẹ́nìká wá kó yẹra bá ilé kò sẹ́ndẹ̀ zakat yíò ó bá sẹ́ndẹ̀ zakat ní pẹ́ ń ka òdo tí kọ́kọ́ wà jẹ́ máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ ní fún nípa
pé èyàn lè mẹ́sà bá òfin ẹ̀sí pé fún pé kò ní dáwó yí orí mú fẹ́ láyé yóò dà ní pé ìgánà àwọn àfáwà wọ́n ní àwọn wọ taxi kan jọ kan taxi driver bá bí àwọn bá fún 1000 kò ní change àwọn bá tún fún ní àwọn bá tún wọ́n mú change lọ pẹ́ ní kí ẹ̀rọ fún yàn 200 wọ́n àfẹ́ ìṣẹ́ o àfẹ́ ìṣẹ́ o ó wà fẹ́ tọ́n níbi kan ó wá tún rí àwọn padà ó wá tún fẹ́ tọ́nù níbi kan wọ́n ló wá rí àwọn wọ́n ni àfáà wọ́n ni dúpẹ́ lẹ́sí wọ́n láwọn ni ó lè tó wáyé ẹ̀wà àwọn bá fún nìkan sí wọ́n ni mo fà í lọ́lọ́ lọ́wọ́ mo fà í lọ́lọ́ yínú ọlọ́ọ̀dọ̀ ẹgbẹ́ pa mí ni àwọn orí kan wà tí wọ́n lè ṣe fún yàn tẹ́ẹ̀mọ̀ owó tó sórí ẹ̀fún yàn tẹ́kọ̀ọ́ ojú rẹ̀ láàgbé sẹ́fẹ́ pa mí ni sẹ́fẹ́ pa mí ni anábì kọ́ ọ̀bọ̀ owó yẹn báyìí anábì ni máa lọ́rọ̀ Usman máa fà àlàbádà ní ọ̀ kò sí tó lè ṣe máa ó débi mú nígbà tí wọ́n fẹ́ pa Usman lọ́jọ́lá ó pè sáàkì náà lọ́wọ́ kọ́ọ̀sì àdéhùn náà lọ́wọ́ ìgbà tẹ́nìkan ó ní sẹ́yìn ò sí bẹ́ẹ̀ bí ọba rẹ̀ sọ̀rọ̀ ẹ̀ fún pé máa lọ́rọ̀ Usman máa lọ́rọ̀ Usman máa bá àdàlíyàwó lẹ́yìn ẹ̀ní kò sí tó sí Usman tó ní máa jẹni ọlọ́ ó wà nínú tó yà bá fi tí ara rẹ̀ gbọ́yẹ̀ lọ́wọ́ àdáni tí ẹ̀kọ́ ní sísí yes ní ọ̀pọ̀lọ̀ báwọn èèyàn pé kílómítọ̀ òǹdó àfẹ́ tó ó mọ̀gbọ́ sáfúwá sọ́lọ̀ dámọ̀ tí ẹ sọ́nà mọ̀gbọ́rù ànábì ti sọ pé kò sí dáwọn èèyàn sí bọ́ sẹ́yìn kánàbí sọ báyìí fún yàn létí tó gbọ́ fún ara rẹ̀ pé kò sí tó lé sí bó ti wà lọ́wọ́ ìjẹ́rẹ̀ pẹ́ni náà tún wá jùlù payọ̀ ọ̀tọ̀ rọ́dí ọlọ́ rẹ̀ so abúkẹ́ sáwọn wọ́n ti kù díẹ̀ tí wọ́n dogo abúkẹ́ sáwọn bá padà ó bá nínú ọ̀rẹ́ pé èyí mú nira ìmọ̀ràn kí lá orúkọ abúkẹ́ sáwọn Malikul Qais ó bá lọ ìtẹ́sí pọ̀ lẹ́yìn ti pọ̀ lórí àdábìdì ní pé kódà ká tó lọ sógun àbúmọ́sàlá àṣàrẹ̀ Malikul Qais ó lọ wọ́n bá lẹ́bí pé àwọn èèyàn mi ń bèèrè pé kó fún wa ní nǹkan tá ń gò lọ sójú ogun àlẹ́bí ní láàájì lápò ṣẹ́yà kò sí lẹ́gbẹ́ ẹ̀rọ lọ nínú mi bàjẹ́ pé bóòlù ní ti wá dá mi lórí fàkàndọ́mù pẹ̀lú wọ́jọ̀rẹ̀ fi kó lè ṣe àbájọ́ ti bí ó sì gbẹ̀rẹ̀ mo sọ sọ́lọ́wọ́ àti olùwà ní jíṣẹ́ máa ń yẹ̀ pé láwọn òbí ànábì tó sọ rí ó ànábì bá rẹ̀ nìkan sí wa gbogbo wa bá mi pé kí n wá Bilal bá ní faqala Bilal bá ní Abdullahi ibn Qais ìyá Abúmọ́sàlá àṣàrí Abúmọ́sàlá àṣàrí bá ọba di wa ní ajib Rasulullahi yẹ̀rọ ànábì pẹ̀lú ọba di ó ní pàtàkì lórí ànábì padà ànábì wá sọ fún mi pé hada khudh qarnay min hada mwẹ́lẹ̀ ẹlọ́kùnrin àwọn èèyàn ìyẹn lẹ́ẹ̀gùn ní ti wọ́n pọ̀ ìgbà tí wọ́n gùn ó ní wọ́n bá dùn àmọ́gbà tó ń dọ́dọ̀ àwọn èèyàn ó sọ wọn pé sẹ́yìn pé ní ọlọ́bà ẹ̀ wọ́n á jíṣẹ́ tó tó padà bí ìbínú wọ́n tún lórí káwà gbà èyí ẹ̀ẹ́tẹ̀lé padà lọ sọ́dọ̀ àwọn tó gbọ́ bàtà náà ní ọkọ̀ bínú tí mo bí sallallahu alaihi wasallam wọ́n sáré wọ́n ní àmọ́ jẹ́rọ̀ náà ní kẹ̀kẹ́ ìgbà ó parọ́ ní ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ padà máa sọ lójú ọwọ́ pé ó sì kọ̀ọ̀kọ́ lọ fún wa lọ́rọ̀ jẹ́ ẹnìkan sábà jẹ́ so prior yìí pọ̀ lórí ànábì náà ṣùgbọ́n wọ́n fi ma akhraja Abu Dawud Tayalisi rahimahullah nínú àdísì abdul masoud
ó ní gbogbo bàtà bá ti lọ díẹ̀ báyìí ìdàtàkọ́lá fàrọ̀ jùlọ tọkùnrin kan bá tún ti lọ tó náà tó pa àwọn ẹ̀sà sá lọ sílé bẹ́sẹ̀ lọ ànábì òkè à ó ní kírílà ní nàbí sallallahu alaihi wasallam kọ́ tàkọ́lá fàfúlà lágbàdá náà ti padà àmọ́ rí mọ́ ànábì ó sọ pé dàrú ẹ̀fí ilẹ̀ ìkánà fi khayran yulhiqukum bihi tó bá jẹ́ pé nǹkan kan bẹ lọ́kàn rẹ̀ bí Islam tọ́lọ̀ fẹ́ràn ẹ̀rí pé yóò padà wá wàyí ńlá yẹ́kùn tí ò bá sí orí ẹgbẹ́ lọ́dọ̀ ẹ̀ kọ̀dí àwọn àkọ́kọ̀ lọ́wọ́ ní ṣàbí ọlọ́run ti ní òbí agbó rẹ̀ ó tẹ̀lé wa gẹ́gẹ́lẹ̀ kò lè sí dáná Abu Khaythama bá padà wọ́n bá lọ sọ fún àmì Abu Khaythama ti padà sọ̀rọ̀ bá rẹ̀ àdẹ́bí tó sọ ní sèntì alayhi salatu wassalam nígbà wọn dé Abu Khaythama délé faqad wajada imratayni min nisa'ihi qad arshada lahu 'Aisha wọ́n ti tẹ́lẹ̀ ìpínlẹ̀ ní wọ́n á mú torí pé àsìkò ọrún ní wọ́n á mú omi wọ́n fi wẹ́ ti bẹ́ẹ̀dì wọ́n lè rí sùn àsìkò wọ́n á dá omi sórí bẹ́ẹ̀dì jẹ́gẹ́jẹ́ rẹ̀ oníkálùkù ti tẹ́lẹ̀ ní tiẹ̀ ó ti tún aṣẹ rẹ̀ kódà ìmọ̀wò tí bá ti ka ìtàn yìí débi pé tí wọ́n mọ̀ pé yóò padà wá ní egbógun ló lọ wọ́n láì kò yẹ pé tí ìrì kàwọ́ pé òyìnbó wọn ti plan pé ìpadà bọ̀ àbá ti rí bó ṣe fi lélẹ̀ yóò fẹ́ padà wá àbúkẹ́ ìwọ́n bá dẹ́nu ọ̀nà fọwọ́pàá fi báàbí ìmọ̀ràn àti ní ìmọ̀ràtẹ́ ó bá fọwọ́ kan òkè sílẹ̀ bá ní Rasulullahi fi dọ́hẹ́ wàhárí wàrí ànábíwà níbi tó wọ́n ti ń pa lọ́wọ́ báyìí wàhárí tí ìgbóná burúkú tí táwọn lẹ́sẹ̀ tí táwọn lórí báyìí wàrí àtàtẹ́kù ó lè tí fẹ́ wà ní báyìí wà Abu Khaythama fi báyìí bí máa ń báyìí ní fi méjì aláàríṣà tí máa ìrìnàtẹ́yìn èmi wá wà ní orí èmi fẹ́ pọ̀ bẹ́ẹ̀dì tí máa wá sùn èmi máa ádá ìdásọ̀ ilé ìgbọ̀lọ̀ jẹ́ pé èmi láìpẹ́ àwọn oníwọ̀n lọ́rùn gbogbo àwọn olùkọ́lọ́rùn ìgbogbo yàrá rẹ̀ ipa ọlọ́rùn ni àdẹ́bí wọ́n mọ̀ wà lójú ogun ìlú mọ̀ dábò ìmọ̀ kìí fìyàn lẹ̀ gbogbo ẹni bá ń dàgbọ́ lórí ìgbìyànjú kan ọlọ́run kò ní wa kó lórí ìmọ̀ ni wọn ẹjọ́ mú ká wà náà wọ́n kan wá ẹ̀yẹ́ lọ́wọ́ ẹ̀yà tó wà ní wàhálà ẹ̀rọ ọ̀gá ìbí sí ìgbàmù rárá ọmọ ìyá àwọn olè wà ní ipò yìí kan wá ní ìgbàmù yóò gbàmù kó ń ṣe òjò lẹ́tì mọ́tò wá ti kárí ìgbàmù báyìí kìí ṣe ìgbàmù ó bá fílẹ̀ ó bá gbé ó bá ní ká mú pẹ̀pẹ́ àtọ́ wọn lọ kó máa lọ sójú ogun lábàgbẹ́ra ó bá dé bá Nabi sallallahu alaihi wasallam àmọ́gbà tó dọ́nà ó pàdé ọkùnrin kan wọ́n pè ní ọmọ ìrìn wà al-Jumahi al-Qurri rahimahullah subhanallah ọmọ ìrìn wà al-Jumahi al-Qurri àfáàlá ó padà ní mùsùlùmí àmọ́ kana shaytanan min shayatin Quraysh li shiddatihi ala Rasulillahi sallallahu alaihi wasallam ó fi ara ní ànábì débi pé kó tó gba Islam kódà táwọn tó kọ́ tẹ́lẹ̀ lọ sọ pé hádà ṣe tọ́rì ní ṣe àpéyì ó lè dá kó tó gba Islam fàdájálẹ̀ sàmà Sọfwan haìbò yóò hádù gbára Rasulillah Sọfwan wọ́n jagun bá ní ìtàn ọmọ rẹ̀ wà lára àwọn ọmọ tí wọ́n kó lẹ́rù ìyẹn ọmọ rẹ̀ gbọ́dọ̀ ó wá jókòó pẹ̀lú Sọfwan inda Hajarul Aswad ọ̀ni Muhammad yìí ò gbọ́dá wọ́n bá sépè lánàbí àwọn mẹ́rin ìgbàjọ́ sọ̀rọ̀ ó bú ẹ̀kọ́ jánàbí sallallahu alaihi wasallam Sọfwan bú ẹ̀kọ́ fánàbí wọ́n ni wallahi inni lawadit lawla dayni wa iyali tí ń bá ṣe àwọn fámílì mi tó pọ̀ àti gbèsè lójú tì ní àti fílẹ̀ ìbábọ̀ bá nàbí Muhammad sallallahu alaihi wasallam kò ní pẹ̀lá nàbí tí ẹ̀
láàbẹ́ẹ̀tì Muhammad látùlẹ́gbẹ̀ẹ́ ìbá sí pa ní ma wọ́n kò náà síbẹ̀ àbọ́tọ̀ ọmọ kò sẹ́wọ̀n kò pa sọ fún ẹ̀bá ẹni ṣó lé sí mú lé sí it's not let's make it a deal aláyàgbé lókà wá ìyá lókà ẹ̀yà lókà wá ìyá gbogbo gbèsè tó rẹ̀ ń pọ̀ ọmọ kú sílẹ̀ lásán fámílì rẹ̀ àwọn ọmọ rẹ̀ gẹ̀gẹ̀ àwọn ìyàwó rẹ̀ tẹ́lú gbọ́ rẹ̀ máa gbà ọ̀pọ̀pọ̀ fámílì tèmi ìyàwó ní jẹun olè ṣọ́lá àwọ́sán fàákọ̀dà sẹ́fà ó fàkọ̀dà sẹ́fà ó wà ní ìjà rẹ̀ ó wà lọ wọ́n ní fọ́tọ́ bọ́dẹ̀ láti wà ní mọ́sálásí pẹ̀lú àwọn mùsùlùmí òkú wọ́n sọ̀rọ̀ bá dìrí pé ayẹyẹ wọn ẹ̀ẹ́dẹ̀ ẹ̀rí èdè àbúlá rẹ̀ mùsùlùmí gbàgbé kíni kan gbóòó kíni báyìí wọ́n sọ̀rọ̀ tí ìjọba parí event very big event there must be a review wọ́n á discuss ẹ̀ bí àwọ̀ lọ́sọ̀ àyíkọ́dá ọlọ́run sí wà náà ọlọ́run á sì wá pọ̀ ẹ̀kù kẹ́kù sí ọlọ́ ẹ̀wù lágbẹ́jẹ́ ẹ̀dà tó fẹ́ ní kíní kan àwọn mẹ́lẹ́kà wọ́n pa asàtọ̀lọ́ fàdákọ̀lá ọmọ ìrọ̀wọlé ó wá dúró lẹ́nu ọ̀nà fàkọ́rẹ̀ ó wọ́n ní hádà àdúgbò náà ọ̀tá ọlọ́run ìnáwó mọ̀ já àbẹ̀kẹ́rẹ̀ kìí so orí ló bá wá nínú ọjà ìṣàbí orígun rẹ̀ náà ló kó wá nínú ẹwà gíláàsì orí wọlé ìlú ó mọ̀ bàbá máa sáàmù kí ló fẹ́ ó sì wà lẹ́wọ̀n náà sáàsì ó ní orí ìlú Muhammad mo fẹ́ rí àmì tí a mú fẹ́ wá pàá wọ́n bá ní ókè káàkó lè ṣe nǹkan àwọ́sàbí àmì ó bá lọ bá rí Muhammad sallallahu alaihi wasallam faqala ya Rasulullah inna billahi al-masjid Umayr bin Wahb Umayr bin Wahb wà nínú ọ̀nà sáàsì láì Muhammad bin ṣàgbọ́n àdúgbò lọ ọ̀tọ̀ náà ni pọ̀tàkọ́nà ṣe mú rí ìgbà pẹ̀lú ẹ̀ ó yẹ kí èèyàn gbé ẹkẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn sàhábà ẹni tí èèyàn ń lẹ́nu ibi tó wá béèrè ìgbàmù pé ìfẹ́ sílẹ̀ pọ̀lẹ̀ pé wọ́n wà ní ìbàyẹ̀ ààrin ìgbẹ́dàdà wọ́n sùn lọ́wọ́ ní gbogbo ẹni gbogbo information ló ti fọ́ lẹ́nu kánàbí lè pè bẹ́ẹ̀ ẹgbẹ́ ìgbà ní ẹ̀rẹ̀ sẹ́gbẹ́ ìdí lọ sáà ní gbogbo wá ìdí lọ gbogbo wá tí wọ́n fẹ́ máa ń dáa ó yẹ kó mọ̀ pé mẹ́lẹ̀ hákì ìmàlẹ́kù nínú ẹ̀kọ́ rẹ̀ ní kẹrin protect ẹ̀ kí ló fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀rẹ̀ ìgbà ní a mú bọ̀ yẹ gbogbo ẹ̀ wà lé kẹfì bí wọ́n lágbájá ń kọ́ ẹni padà wọn jọ mi ṣùgbọ́n ẹ máa bọ́ olóṣùn náà ìbáwá jẹ́ bí wọ́n ṣe sí lọ́nà ìwọ̀n ní kò jí ọlọ́run sọ́nà máa ní sọ́nà ó ní wọ́n tàkọ́nà lẹ́sẹ̀ ìgbà ti wà lára rẹ̀ anábì wà pẹ̀lẹ́ ọ̀ anábì ní kó wá ẹmọ ọgbọ́n tí mọ́ lùwá ṣe fàdáfàlà ọmọ fa ákọ̀ọ̀lá sẹ́ifà ó mọ̀ lùwá mọ̀ tó tó dọ̀dọ̀ rẹ̀ fàkọ́ọ̀lá lẹ́nà sọ gbogbo àwọn àṣọ tó wà pẹ̀lú rẹ̀ ó ní ìdílísù máa nàbí ẹnu ọgbọ́n ló pẹ̀lú ànàbí ẹjọ́ pẹ̀lú ànàbí ní tó bá ṣe bí àwọn rẹ̀ wọ́n bá ń kún pẹ̀lú ànàbí fàákọ̀ọ́yà sífà owó amúdá tí ó jáde fàjá àlàwó wá gbé sí lọ́wọ́ rẹ̀ ìṣó Umarul Faruq radiyallahu anhu ó yá sóṣì kàn ṣe jákùjákù kan kó rẹ̀ yóò sì mọ̀ sánlẹ̀ because ó sáàbẹ̀ fẹ́ yọ dàbí òtùkú ẹ̀kan magé ó bá gbé báyìí tó imú dọ́dọ̀ ànábì ní ìyàwó lẹ́yìn kọ́lá iná ìmọ̀ bilbarakati wal khair bọ́ sí mọ́ kí àwọn nígbà jàhílíyà ní ẹgbẹ́ ẹ̀ka àárọ̀ èbó ní good morning ànábì ní qad baddala Allahu tahiyyatal khayra min dhalika wa hiya tahiyyatu ahli al-janna ọlọ́run ti fáwọn ní bá sì máa kí àwọn tó dájú ìtẹ́yìn mọ́ sọ́nà qala ma hiya qala assalamu alaikum wa rahmatullahi wa barakatuh òun náà ní bá sọ pé assalamu alaikum kọ́ọ̀lù ó ní àwọn ọmọ yìí kọ́lá ọmọ ìjá àdúgbà yàmí ó ní kí ló bá ó ní jíìtù ilé ó kà ní kí wá sí bíbá náà ní ẹwọ̀ yìí ẹgbẹ̀ ẹgbẹ̀gbẹ̀ ẹgbẹ̀ ọ̀gá
Ànábì ní ọmọ wa kí wa dáa, ó wá kí wa dáa, kíkí mọ̀ dáa pọ̀. Ó ní àwọn mẹ́rin ọjà mi kí ló bí ọwá ó tó sọ láìpí kan wá bí náà ni then ọmọ mi wà lọ́dọ̀ ní tẹ́lú mo fẹ́ rá gbàlẹ̀ ẹwà lè fún mi. Ànábì ní mo tún tún ẹbí kí ló bí ọwá lẹ́lẹ̀kẹta ó tó sọ nǹkan gan náà ni ó ní àmọ́ ìjà lásìkò máa Safwan léra sí òjókòó pẹ̀lú Safwan lálẹ́ àná inda al-hajar níbi òkúta Hajaratul Aswad wa antum tatahaddathan tẹ́yìn méjèèjì sọ̀rọ̀ hatta qulta law tamakkantu min Muhammadin qataltu tó sọ pé ti bá ráyè ní bá pa Ànábì tó ní láúlà dẹ́yìnì wáyáàrí tí ìgbà sọwọ́ mi tí ìgbà sí gbèsè ní àtàwọn fámílì mi lápọ̀tọ́tù Muhammadan tí sọ fún àwọn sọ fún ọgbẹ́ aláyàdé lókà wáyé ìyálùkà máa ìyálù kọ́ra ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Ànábì lọ وقد حدثني والله ما بيني وبين صفوان احد انه كنت عشان يقول في الله قال علمني العليم الخبير قلت دي ما تصفون النبي الله اجاب له الله شراهم كمان olórí jẹ́ ní lẹ́yìn ìgbà táwọn sàábí gba Islam kò sí sọ fún wọn pé kìí ṣe Islam bí ẹ kìí sọ́nà wọ́n kàn wípé owó wà látà bá ṣe gbà tó gbà fún olùkọ́kẹ́ tó bí àtẹ̀gbà ní gbàtà jìyà mẹ́lá ní kò sọ́nà láríwá ìwọ̀lọ́lá lẹ́bí wọ́lọ̀ dá ọ̀rọ̀ bí ọlọ́wọ́ àìnà ọmọ ìgbàyí ọlọ́pàá yọ́ sí wọn ó sì gba Islam. Ẹni yìí ni Abu Khaythama Malik ibn Qais olúwa pàdé lójú ọ̀nà òun náà ń lọ sógun bọ̀ òun náà pẹ́lẹ́yìn wọ́n wá jọ dé ogun Tabuk nígbà wọn débẹ̀ wọ́n sọ fún Ànábì sallallahu alaihi wasallam Abu Khaythama ti dé ṣùgbọ́n tẹ́kọ́ débẹ̀ díẹ̀ tàbí kọ́lá bẹ̀tẹ̀ sí dàkókò díẹ̀ tí wọ́n débẹ̀ ó sọ fún Umayr pé mọ́tẹ̀lẹ́ mi ìmí kọ̀dí tààrọ́fù dámbà mo ti lẹ́sẹ̀ tí mo dá ìfẹ́ kí n dé mẹ́rin bàbá tí ó ṣe wẹ́pọ̀mù kámọ́ wà kó ọpapọ̀ mẹ́rin èdè ti dára tó bá ní wọ́n lọ́wọ́dú àbíkó gbábù mí wọ́n sì lọ ó bá níbẹ̀ bàtà Ànábì salamu alayka ya Rasul ó ní assalamu alayka ya Rasulallah Ànábì wa alaykum salam ya Abu Khaythama ìdílé tí mo ní alẹ́bà ní dàbí àjọ Ànábì in kana fihi khayrun yudhhibukum bihi wa in lam yakun qad arahakumullah. Tó ní tàkọ́lùfù àwọn mẹ́tẹ̀ẹ̀ta táwọn ológun kí ló kọ wọn Hilal ibn Umayyah Mararatu ibn Rabi'a Ka'b ibn Malik àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìmọ̀ náà tún wà bẹ́ẹ̀ ó sì yẹ ká kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ pẹ̀lú ìsìnlẹ́ẹ̀dì tí wọ́n Bukhari fi gbà wá lọ́nà ọ̀pá Imam Bukhari gbà wá lọ́nà Yahya ibn Bukayr látọ̀dọ̀ Layth Uqayl ibn Shihab az-Zuhri Abdurrahman ibn Abdullah ibn Ka'b ibn Malik an Abdullah ibn Ka'b ibn Malik an abihi Ka'b èèyàn mẹ́rin mọ́ kan jama'a ẹjá tuka Yahya ibn Bukayr Layth ibn Sa'd al-Misri Uqayl ibn Shihab az-Zuhri
Abdurrahman bin Abdullah bin Ka'b bin Malik, Abdullah bin Ka'b bin Malik, Ka'b bin Malik, àwọn méjì wọ́n gba hadith yẹn. Kí ló wá dé tí mo fẹ́ dúró lórí isnad iná àbúwálá? Sẹ́rí Yahya ibn Bukayri tó al-Imam Bukhari gbà lọ́dọ̀ rẹ̀ ara Misra. Ó ní problem kókó sí bídíà náà. Àwọn èèyàn wá ní àwọn onígbàgbé sí. Nínú àwọn mọ̀tẹ́mùjìmí tí wọ́n ṣe tọ́jámọ̀ fún Yahya ibn Bukayri al-Misri, wọ́n ní falamma tọrọ nas, ó ní 50,000 hadith lọ́wọ́ tó dá wọn lójú pé ọ̀gọ̀rọ̀ rẹ̀ wà authentic. Wọ́n à fẹ́ torí báwọn fẹ́ gba pé àwọn fẹ́ sáfúnmílíà rẹ̀ lókùn, a sì lè gba hadith rẹ̀ ló bá correct. Ṣe ní bẹ́ẹ̀ kan lábẹ́bẹ́ kí ló dẹ́nu ìyọ́ jáde? Bukhari èèyàn ńlá ni ẹgbọ́ wọ́n ṣí tó wà ní hadithi káàrù lórí máa ìgbọ́yé pánàbí ní kámàrà ìjà lọ́wọ́ ẹ̀ká máa súnmọ́ kó mọ̀ rí pé maslaha àti mafsada ó kọ̀rẹ́tẹ̀. Imam Bukhari ti wá exemplify rẹ̀ látara isnad. So yíwa jama'a kí ni bí mo sọ ṣe ráwọ méjèèjì tí Imam Bukhari quotes ó tún gbà ní tọ̀ríkì mi min tọ̀ríkì Ahmad bin Salih al-Misri. Ahmad bin Salih al-Misri ẹ̀kọ́ ńlá tó ní Imam Bukhari tó kọ́ wa lórí ẹkùnrin náà, ẹ̀kọ́ tó lójú wà lọ́wọ́ ẹ̀kọ́ wò. Al-Imam an-Nasa'i gbogbo àwọn asàmà Sunan Abi Dawud, Tirmidhi, Nasa'i, Ibn Majah àbí. Imam an-Nasa'i wọ́n pè ní Ahmad bin Salih ara Misr kọlù. Wọ́n pè ní Ahmad bin Salih àwọn tó kọ́ wọ́n pa bàbá pọ̀ lọ́dọ̀ àwọn fàlàdìsì. Àmọ́ Ahmad bin Salih al-Misri èèyàn ńlá ní Misra. Ṣé wá ní ọ̀tọ́ mọ yára rẹ̀? Kò lówó. Ṣùgbọ́n tó bá ti fẹ́ jáde yóò lọ yá ẹ̀sìn. Ẹgbẹ́ lọ yẹ́ sí lọ́dọ̀ rẹ̀, òun gbọ́ àgbẹ̀rẹ̀ pé káfẹsẹ̀ rìn lọ jímọ̀ tó ní èmi ọ̀rìn lọ jímọ̀ ní èmi ò gbé ẹ̀sìn lọ. Ẹni ẹ̀ ó ti wá fọ́ ẹsẹ̀ rẹ̀ kálẹ̀ owó wa yóò wá kọ́kọ́ gbà ní ọjà lọ kí lọ kí àwọn yìí. Àwọn ọ̀dọ́lá àjámọ̀ gẹ́gẹ́ yóò lọ jímọ̀ yóò. A ti lè mọ́ra wa jù. Tẹ́nìkan bá ń ṣe yẹn láyé wa ẹ̀ á ní kò gbọ́ nǹkan yìí. Tó bá kàn láìpẹ́ pé ti máa lọ jímọ̀ mọ́tò tó dáa kí n gbé lọ ọ̀yọ́ sí àríwí ní àwọn sálàfù wa ó dáa wọ́n ìfẹ́ ìwọ̀n ṣòkòtò kan tó dé jímọ̀ ìtẹ́lùmí òsùn. ń bẹ nínú àwọn àfáà tó jẹ́ pé táwọn ọmọ kéwù rẹ̀ bá lé ọkọ̀ kó wọn lọ sọ́jà ó ní àwọn ìjámọ̀ kankan lọ́dọ̀ yín ẹ̀rẹ́ àwọn ọmọ kéwù ló dé yìí wọ́n yẹn gidi rí ó léyàn bá sọ̀rọ̀ yẹn láyé tiwa á kà sí nǹkan mí fún Ahmad bin Salih rahimahullah wọn Imam Nasa'i wá sọ́dọ̀ rẹ̀ fẹ́ kéwù ó wà lè pẹ̀lú Nasa'i ó lè inú wa bí Imam Nasa'i wọ́n ń pẹ̀ nìkan ní Ahmad bin Salih al-Misri lórí àbí ẹnìkan náà wọ́n jẹ́ Ahmad bin Salih al-Shamumi kí mo pẹ̀jọ mọ́ al-Shamumi dọ̀ífù babbala dọ̀ífù àdísì ló dá bó ṣe rí Ahmad bin Salih al-Misri stíkọ̀ lálù Yahya bin Ma'in wá sọ pé Ahmad bin Salih dọ̀ífù ìgbà tí Nasa'i gbọ́ kéèyàn wádìí pé èrò ní sọ́bẹ̀ orí ẹ̀ ti mí sọ́nà pé kò sẹ́lẹ̀ ní ìdíṣọ́ náà ni ó rí pé ṣé Imam Nasa'i ṣe ìdàdà èyàn dáadáa ní fíkọ̀ ìjẹ́ èèyàn lè gbé anybody àfáà ẹwà bá trust yẹn ìjẹ́ èèyàn lè gbé wọn níjọ́ tí ìjẹ́ èèyàn bá gbé wọn àwọn ọmọ kí ó ní ká ṣe pẹ̀lẹ́ pé àfáà ń bínú
ẹ̀ntẹ́ǹsì wa ń sọ èèyàn dáadáa kí ṣe bá fi hàn wọ́n mú àmọ̀ sí pẹ̀lú ṣùgbọ́n kí ṣe bá wà gba ọ̀rọ̀ wọn débi wípé ẹ̀ntá wa jẹ́ mọ̀ pé èèyàn rí àṣìṣọ́ lè yàn pé àbá wa ilé èèyàn bú sáfẹ́ wọ́n náà ni wọ́n ti wá ń gbèrò yìí kiri pé Ahmad bin Salih al-Misri da'if ní kama qala an-Nasa'i Imam Bukhari wá wọ Misra ó wá rí pé èèyàn rí lẹ́nu yìí ó sì gbà ní ìsẹ̀lẹ̀ ó wà lára àwọn tó gbà ní ìsẹ̀wà ìwáyà míì a ń tọ̀rí kí Ahmad bin Salih Imam Ahmad Imam Bukhari ti gbà wá tọ̀rí kí Yunus lọ́dọ̀ Imam Ibn Shihab az-Zuhri so tọ̀rí kí tó wà lọ́dọ̀ Imam Bukhari mi wọ́n bí ojú méjì lọ bọ̀ tọ̀rí kí Yunus àti tọ̀rí kí Ukay nínú àwọn tó jọmọ kí Zuhri tó lágbára jù wọn but èmi rò pé Imam Bukhari dé Misra kó tó gbọ́ hadith but kí sọ wà lórí bí Imam Bukhari ṣe gbé Misra ẹjá fi ìbẹ̀yẹn lẹ́ Ka'b bin Malik radiyallahu anhu ó sọ ìtàn yìí fún ọmọ rẹ̀ ìtàn Ka'b ìtàn tó wá sọ yìí láwùlà tí àwọn ìtàn àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ló yẹ ká mọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tí a sọ pé وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليه الأرض بما رحبت tọ́lọ́run sọ ṣùgbọ́n tó rí pé Káàbù ní sọ́tàn ìtàn tí ẹ náà ni ó ṣe ìpínlẹ̀ ibi tó bá ti ní nǹkan ṣe pẹ̀lú àwọn yòókù ni wọ́n mọ̀dá kan èèmọ̀ bí ó yé wa وقال البخاري رحمه الله كما قد ذكرت لكم حدثنا يحيى ابن بكير قال حدثنا ليث عن أكيد عن ابن شهاب عن عبد الرحمن بن عبد الله بن كعب بن مالك عن عبد الله بن كعب بن مالك عن كعب بن مالك قال كان عبد الله أن عبد الله بن كعب بن مالك وكان قائد كعب وكان قائد كعب من بنيه حين عمي nígbà tí Káàbù dàgbà tán ojú rẹ̀ fọ́ ojú Káàbù fọ́ ká sọ pé kò lójú ogun ọmọ rẹ̀ kan nínú àwọn ọmọ rẹ̀ ní máa ń tí orúkọ tí ẹ̀ jẹ́ Abdullah ó sẹ́mọ̀ pé tí bá wà pẹ̀lú bàbá ó náà ni ó kọ ọgbọ́n tí máa ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọmọ rẹ̀ Káàbù wọn sọ fún pé Ọlọ́run kẹ́mi pọ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí mi láyé mi nígbàgbé tí fi kú ìṣẹ̀lẹ̀ pé mi ò lọ sógun Tabuk tó sì padà di wàhálà fún قال سمعت كعب بن مالك يحدث حين تخلف عن قصة تبوك نعم قال كعب لم أتخلف عن رسول الله صلى الله عليه وسلم في غزوة وفاها إلا في غزوة تبوك غير أني كنت تخلفت في غزوة بدر ولم يعاتب علي تخلف عنها ولم يعاتب أحدا تخلف عنها إنما خرج رسول الله صلى الله عليه وسلم يريد عير قريش حتى جمع الله بيدهم بينهم وبين عدوهم على غير ميعاد. نعم. Káàbù bí ó máa ń lè fún wa láwọn information láàrin ọmọ rẹ̀ Abdullah ó sọ ìpàí fún wa ó sì ẹ̀ká pay attention sí. Ó ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam mọ́ gọ́zà Ànábì ò jẹ́ ọdún kankan wọ́n takhallaftu àti tẹ́bí wà bá wọn jà illa gọ́zọ̀ pẹ̀lú. وإنه لم يعاتب أحدا على التخلف عنها ṣùgbọ́n bó bá rí ọlọ́wọ̀ bú ẹni gbẹ́gbẹ́ lọ because àìmọye ìnáwó bá ẹni lè máa fẹ́ lọ́pàá ní ìdíkò lọ́rọ̀ kí ló ṣẹlẹ̀ Ànábì ní man kana zahruhu hadiran falyarka ma'a ẹgbẹ́ ọlọ́gbọ̀n yóò man kana zahruhu hadiran ẹni tí nǹkan wọn rẹ̀ bá wà bí falyarka ma'a kó yà tẹ̀lé wọn ṣùgbọ́n àwọn kan sọ wọ́n ní pé nǹkan ọgbọ́ torí wà ní ìrìnkà lórí ìfẹ́ kí information yẹn ti kárí ó mọ̀ jẹ́ báwọn kèfè yóò ti mọ̀ pé òun bọ̀ so àwọn kan ò lọ wọ́n náà lọ á ti bá àdán aláàtàkọ́lù fi àdá aláàtà òkú ẹni gbàgbà
إنما خرج رسول الله صلى الله عليه وسلم يريد عير قريش حتى جمع الله بينهم وبين عدوهم على غير ميعاد. إن تفعل بكفر بكامل ọjà táwọn Kùrẹ́ṣì gbé bọ̀ láti Ṣáàm àlẹ́bìfẹ́ lọ tó pọ̀ sọ pé àwọn náà gbà tẹ́gbà lọ́wọ́ Mẹ́kà àmọ́ jama Allah bainahum wa bain Quraysh àlàgẹ́yìn ní àná láì bí àwọn òkú tẹ́lẹ̀ ó sì dògùn. Kísọ̀ pọ̀ níbi ìtàn yìí nítorí ṣẹlẹ̀ láàrin àmọ́ ìfẹ́ kó gba táìmù àjú bá ti ti lóyìn lọ. ولقد شهدت مع رسول الله صلى الله عليه وسلم ليلة العقبة حين توافقنا على الإسلام. mo wà náà tó já Bay'atul Uqba náà Bay'atul Aqaba náà Bay'atul Aqaba èmi náà wà ní wọn. Nǹkan yìí ní fún yà gbogbo Bay'at tó yà bá ṣe Bay'atul Ridwan ẹ̀rí kó ní kálùkù mọ̀ sọ pé ó ní Bay'atul Ridwan. So Ka'b bin Malik ń sọ àwọn dáadáa rẹ̀ ó wá ní mo sì jagun Uhud níjọ́ta ń bá ẹbí ìsàdéhùn Islam èmi náà wà ń bẹ́ẹ̀ wa ma uhibbu anna li biha mashhadu Badr wa in kanat Badrun adhkar fi nas tẹ́mi náà wà náà Bay'atul Uqba òyí ni mílá kìí dùn mí pé mi ìjagun Badr bó tẹ̀ jẹ́ pé Badr làwọn èèyàn mẹ́ṣán jù Ọlọ́run sọ̀rọ̀ Bay'atul Aqaba náà nínú kìíní nínú Kùránì ó yé mi pé oore lè mí náà ṣe dédé ẹ̀. كان من خبري أني لم أكن قط أقوى ولا أيسر حين تخلفت عنه في تلك الغزاة. àkàwálé yóò jagun kò yẹ kó jẹ́ mi lóògùn làbùkù ní nǹkan ti rọ̀ mí lọ́rùn jù ogun wà tí mo lè fi lọ mo lálàáfíà kéde wà lọ fún. والله ما اجتمعت عندي قبله راحلتان قط حتى جمعتهما في تلك الغزوة. kò sí táájú kó jẹ́ pé kí ní nǹkan ọgbùn méjì rí báyìí èèyàn ní Toyota Camry kan ó tún wá ní Nissan Panamera lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò ṣẹlẹ̀ rí ìgbà yìí ni mo ní túrítì wà lọ. ولم يكن رسول الله صلى الله عليه وسلم يريد غزوة إلا ورى بغيرها حتى كانت تلك الغزوة غزاها رسول الله صلى الله عليه وسلم في حر شديد واستقبل سأتصل بكم شيخنا قلت في محاضرتي ومفازا وعدوا كثيرا فجلى للمسلمين أمرهم ليتأهبوا أهبة غزوه فأخبرهم بوجهه الذي يريد والمسلمون مع رسول الله صلى الله عليه وسلم ولا يتبعه كتاب كافر يريد الديوان. لا إله إلا الله. àbí káàbù ọgbọ́n mi wá sọ káàbù kankan ìgbọ́nà ẹni tí ó tí ó jẹ́ ìyàwó ọmọdé láti mọ̀ pé káàbù ní ìgbọ́nà wá kò sígbà láyé láti gba ọlẹ́ta tẹ́lẹ̀ ìdúró ẹni kí n gba ọlẹ́ta tẹ́lẹ̀ ìdúró wọ́n wò pé ká dá dúró ní 12:30 torí question and answer orí ibi tí mo lọ fẹ́rẹ̀ níjọba mo rẹ́ òkú kan rest díẹ̀ ṣé kò tẹ́yìn lọ́rùn mọ́. ọ̀nà ikọ̀ jìnnà tó tọ́lọ̀ wà náà. ẹ bá ṣe máa wá inshallah kò ní ìmọ̀ láti ogun yìí Ka'b bin Malik èèyàn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tó bá fẹ́ Islam wọn yanjú ó yẹ kó ka ìtàn Ka'b bin Malik ní tó ṣẹlẹ̀ síbi ìbànújẹ́ ńlá ni ìdúró ṣinṣin àdánwò tó ní agbára lọ́wọ́ ṣe fún ó sì dúró òun lẹ́nu ìgbàgbọ́ ohun àtàwọn mẹ́tẹ̀ẹ̀ta yòókù tí wọ́n jọ jagun ó ní àà mo wá wo àwọn táà lógún ìbá ń rí àwọn èèyàn tó jẹ́ pé ààdá mọ̀tọ̀rọ̀ ló ń fi dínì tó láwùí tí wọ́n gbá àwọn náà fi kílé lé wọ́n jọ dà wọ́n àpapọ̀ àà Ka'b bin Malik
ó ní títí tí mo fi gbọ́ nípa àwọn èèyàn méjì kan ìnáwó máa ṣe ìdá àbátọ̀ táwọn náà jà bá ní tún wọ́n lọ èrí tó wà ní àdísì káà èrí tó pọ̀ ó láwọn àfáà fi tú àdísì pé if àrùmà ṣe tó kọ́lé gbọ́gbọ́n fàájúlá kò pé ó lára kí ni ìtumọ̀ rẹ̀ gangan mo tọrọ ẹ̀ǹkankan lọ́wọ́ imam mo sì rò pé tí mọ́mù bá ti gbà àwọn ló gbà inshallah mo fẹ́ káìmú ọjọ́ kan pàtó káwá fi sọ̀rọ̀ káà nígbàtà ti sọ díẹ̀ nínú gọ́sọ̀ tó tàbí ó wà lè jẹ́ ìyàn Ramadan inshallah ṣùgbọ́n báyìí mo ní jókòó kan ọ̀nà rẹ̀ sì jì mo sì rò pé díẹ̀ tá sọ yìí Ọlọ́run gbà ní jọsìn fẹ́mi kankan wa mo sì rò pé táwọn pè wá pé káwá parí ọ̀rọ̀ káàbù ní tiẹ̀ yóò rọ̀ wá lọ́rùn láti wá inshallah sẹ́yìn ọ̀dà ká dúró báyìí inshallah sẹ́yìn ọ̀dà jọmọ́ náà jazakumullahu khairan Ọlọ́run bá san ilẹ̀ sọ̀dá láyé àtúláìpẹ̀ yá subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu warahmatullahi wabarakatuh. Jazakumullahu khairan. Jazakumullahu khairan.